ṣe gbogbo wa náà la rí nǹkan tí mo gbé sí òkè yìí, nǹkan tá a jẹ́ ń sọ náà lélẹ̀ wípé ẹ̀sìn Islam wọ́n máa fi ń gba ilẹ̀ ni. Ẹ̀yin náà wo ẹni tá a gbé sí ojú kinní ìsìn tó náà ń fẹ́ jáde fún House of Assembly. Ẹ̀sìn Islam báyìí wọ́n ṣe máa pínra, wọ́n fẹ́ pínra wọn kí wọ́n make sure pé wọ́n gba agbára lọ́wọ́ wa. Ẹni èmi ò mọ̀ bóyá Yorùbá ni, àmọ́ gbogbo àná la rí pé ìmúra tó mú ìmúra àwọn ọmọ Lárúbáwá ni. Mo fi ń sọ pé tá a bá ń dìbò fún àwọn mùsùlùmí ṣe ló dà gẹ́gẹ́ bíi pé à ń dìbò fún àwọn ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Àgàgà àwọn tó ṣe wá gbé ẹ̀sìn yẹn tí wọ́n gbé èrú sórí, ẹ rí wípé gbogbo nǹkan tí gbogbo owó wa wọ́n máa kó lọ sí ìlú bàbá wọn dẹ̀ ní ilẹ̀ Lárúbáwá. Ìdí nìyẹn fi máa rí àwọn mùsùlùmí tó máa pàtàn wípé ilẹ̀ Lárúbáwá ni a ti wà, Odùduwà ọmọ Lárúbáwá ni, torí pé wọ́n ṣàfẹ́ sọ wá di ọmọ Lárúbáwá kán lè máa kó wa lọ sí ilẹ̀ Lárúbáwá kán lè bá agbára wa. Ẹ̀yin náà wò báyìí sìn, eléyìí ò ń ṣe Yorùbá, is very sure ó kàn lórúkọ Yorùbá láti fi deceive wa ni. Àwọn Fúlàní wọ́n wá ń julẹ̀ pẹ̀lú àwa ọmọ Yorùbá because ipò tó tọ́ sí àwa ọmọ Yorùbá òun làwọn Fúlàní ń jáde yìí. Wọ́n ti ríra wọn bíi pé àwa mùsùlùmí la pọ̀ jù náà. Wọ́n á dẹ̀ máa sọ ní mosque pé ẹ wo mùsùlùmí náà rẹ mùsùlùmí o, mùsùlùmí ni kẹ́ ẹ dìbò fún o. Ìwọ ọmọ Yorùbá náà tó wá lọ ń ṣe ẹ̀sìn òfò yẹn, ẹ̀sìn àwọn Fúlàní yẹn, ìwọ máa rò pé àwọn Fúlàní yẹn wọ́n nífẹ̀ẹ́ ẹni. Ìwọ máa wá lọ dìbò fún Fúlàní, ọmọ ìyá tiẹ̀ wà ń bẹ̀ o, bóyá tí ó ṣẹ̀sìn ò ní dìbò fún. Wá wá lọ dìbò fún àwọn Fúlàní, wọ́n wá gba ilẹ̀ lọ́wọ́ wa, wọ́n wá máa pa everybody ní pàṣípààyọ̀. Ẹ̀yin yẹn wá jẹ́ ká jí o. Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi jà wá lógun ni, wọ́n gbé wá láti wá fi gba agbára lọ́wọ́ wa ni. Àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni. Ẹ̀rí tá a bá ń béèrè lọ́wọ́ àwọn àfáà, ṣe béèrè lọ́wọ́ àfáà kan lánàá tó ń sọ pé àṣà àti ìṣe Yorùbá kò kí ń ṣẹbọ. Àṣà àti ìṣe Yorùbá òun ni ọ̀rọ̀ èdè wa, òun ni ìmúra wa. Ẹ wá bí wọ́n wípé ó dá ìmúra tí àwọn arábí yìí mú yìí, irú ẹni tá a gbé sókè yìí. Táṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bá jẹ́ ìmúra wa, ìmúra ilé ìṣe bí àṣà àti ìṣe ilẹ̀ Lárúbáwá ni. Kí ni ìmúra Lárúbáwá, kí ló ń ṣe nínú ẹ̀sìn Islam? Àwa ti wò mí wò ẹ́, wọ́n máa wá wá sọ, wọ́n máa wá wá wí kan, torí pé ẹ̀sìn Islam àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni. Àṣà àwọn ọmọ Lárúbáwá ni, kò kí ń ṣe tọ̀dọ̀ tiwa. Ọlọ́run Olódùmarè ò kí ń ṣe Allah, Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ìwọ tó bá ń ṣe ẹ̀sìn Islam, àṣedànù ló ń ṣe. Tó o bá ń kírun, o kàn ń fìyà jẹra ẹni. Tó o bá ń gbàwẹ̀, o kàn ń febi para ẹni, irọ́ lásán ni. Kò kí ń ṣàdúrà tó gbà, kò kí ń ṣe òun ló dá ẹ sí o, kó sẹ́nu mọ́tò ni o. Tó bá kó sẹ́nu mọ́tò o máa kú o. Àdúrà tó ń gbà kọ́ ló dá ẹ sí o, jẹ májèlé ni o. Tó bá jẹ májèlé o máa kú o, tó bá rẹ́dì láti kú. Oníkálukú ló ti ní àkókò ẹ̀. Àdúrà tó ń gbà òun kọ́ ló ń jẹ́ kó máa rí náà kó máa rí lò, ó tẹpá mọ́ṣẹ́ ni o. Tó bá yẹ pé àdúrà ló ń gbà tí kò ń ṣagbára, àwọn àfáà ò ní máa sọ pé àwọn wá bí wọ́n ti fẹ́ ṣèkó mọ́, bí wọ́n ti fẹ́ sin òkú kiri náà. Wọ́n kàn máa wà nínú ilé, wọ́n á tilẹ̀kùn mọ́ra wọn lórí, wọ́n á dẹ̀ máa ka Yasin. Oúnjẹ aláàdé a máa ju oúnjẹ látòkè, a máa jù sí wọn. Ìgbìyànjú òun ló ń gbà effort. Tó o bá kàwé, tó o dẹ̀ ní exam, tó wá lọ ń gbàdúrà, o máa fail o. Tó o bá wá kàwé, tó wá ń gbàdúrà, tó wá pass, kò kí ń ṣàdúrà tó gbà yẹn ló jẹ́ kó pass o. Ìwé tó kà ló jẹ́ kó pass o. Nígbà tá a wà láyé social media, àwọn tí wọ́n ń kírun, tó ń kírun já wọ́ lọ, wọ́n ní carry over o. Wọ́n jẹ́ ń kírun. So kò kí ń ṣe pé ìrun tó ń kí àbí Islam tó ń ṣe, Allah tó ń sìn, òun kọ́ ló máa jẹ́ kó rí ṣe, òun kọ́ ló máa jẹ́ kó rí náà kó rí lò, ó máa tẹpá mọ́ṣẹ́ ni o. Òun làwọn bàbá wa fi sọ fún wa pé iṣẹ́ òun lògùn ṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga, kò kí ń ṣàdúrà. Wọ́n tún sọ débi pé o ò bá bọ Ṣàngó kó bọ Ògún, ìjọ́ tó bá tó ṣiṣẹ́ ló máa tó rájé jẹun. Wọ́n sọ bí ká lọ máa bọ àwọn nǹkan tá à ń bọ yìí, àṣà àti ìṣe wa ní, àwọn nǹkan tó máa fún wa ní source of energy ní ibi tá a ti ṣẹ̀ wá nìyẹn. It is who we are. Nǹkan táwọn ẹlẹ́sìn burúkú yìí fẹ́ gbà lọ́wọ́ wa ní kí wọ́n bá lè kó wa lẹ́rú, kán lè bá ayé wa jẹ́. Wọ́n fẹ́ pa kádàrá wa dà sáìdá, wọ́n fẹ́ sọ wá jọ ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa, kán lè máa rí wa pa ní ìpàsípàyọ̀. Ẹ wo Kwara, wọ́n náwọn kì í ṣe Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ọba ló ti sá kúrò ńbẹ̀ báyìí. Islam tó ń ṣe kò lè gbà wọ́n lẹ̀, Allah ò gbà wọ́n lẹ̀, Muhammadu ò gbà wọ́n lẹ̀ o. Àmọ́ iṣẹ́ àwọn bàbá wa tó lè gbà wọ́n lẹ̀, wọ́n ti fi ẹ̀sìn Islam yẹn takò. So nǹkan tó wá fi ẹ̀sìn Islam ṣe náà ni pé kán fi disarm wa, kán fi gba agbára lọ́wọ́ wa. Òun lè fi máa rí Quran tó máa sọ fún yín pé ọ̀run lóore fún yín ju ayé. Irú olórí burúkú Allah wo nìyẹn? Tó bá mọ̀ pé ọ̀run lóore fún wọn ju ayé, kí ló dá wọn sílé ayé fún? Ó ṣe fún wọn lẹ̀ lọ́run. Ìdí tó fi ń sọ bẹ́ẹ̀ ni pé ó fẹ́ pa gbogbo yín, ó fẹ́ kí gbogbo yín fẹ̀mí yín lẹ̀, kán pa yín, kán lè gba ilẹ̀ yẹn fún Allah.
tí Allah bá ti gbalẹ̀ yín, àwọn mùsùlùmí ti gbalẹ̀ yín, àwọn ọmọ lárúbáwá ti gbalẹ̀ yín nìyẹn, gbogbo resources yín wọ́n máa lò ó, wọ́n á wá kó yín lẹ́rú. Ẹ bí àwọn tó ń ṣe ṣàgálà nílẹ̀ lárúbáwá, wọ́n ń lò wọ́n nílò ìlú ẹrú ni, wọ́n á tún seize passport wọn, wọn nílè lọlé. Àwọn lárúbáwá yìí wọ́n kórìíra wa gan, wọn ò nífẹ̀ẹ́ wa, wọ́n fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ pátápátá, kan ní ká máa gbọ̀run lọ, wọ́n fi sọ pé ọ̀run lóore ju ayé. Èèyàn wa ẹ jẹ́ ká jí. Tó bá máa di 2030, á ní ta bá rí nǹkan tó bá ń ṣe bísímìlà ìrà àmọ́ níta, wọ́n máa arrest ẹ̀. Torí pé ẹ̀sìn àwọn apààyàn òun ni ẹ̀sìn yìí. Àwọn tẹ́ bá ti rí tó bá ti ń ka Quran, identity tẹ́ máa fi dá àwọn Fúlàní mọ̀, àwọn tó ń pààyàn, àwọn tó ń jiyàn gbé, tó ń gba ransom, Quran ni, Islam ni, ẹ̀yin lẹ ò fura. Gbogbo àwọn mùsùlùmí tẹ́ rí yẹn, they are potential terrorists, wọ́n lè pààyàn, wọn ò tí ì ráyè ni, wọn ò tí ì ráyè àti pààyàn ni, gbogbo pátá ló lè pààyàn. Ẹ̀yin èèyàn wa ẹ jí, ẹ má jẹ́ ká sùn, ẹ má jẹ́ ká sùn, wọ́n wá fi ẹ̀sìn yìí jà wá lógun ni, wọ́n wá fi gba agbára lọ́wọ́ wa ni. Ẹ jí, ẹ má sùn, ẹ jẹ́ ká lajú, tá bá máa dìbò fún lórí kan. Mali is on fire, mo rí wọ́n ti gba state kan ní Mali, àwọn terrorists yẹn pẹ̀lú Allahu Akbar, wọ́n ti gba agbára lọ́wọ́ wọn. So we have to wake up, we have to ẹ wo tó dà mí máa ń sọ pé tẹ́ bá sọ pé kò ní dogun, à ń tanra wa ni o, a ní láti wà lákọ. These people will attack us, ẹ gbà bẹ́ẹ̀, ẹ gbà bẹ́ẹ̀. Àwọn Fúlàní bó ṣe ń lé wọn kúrò ní ẹrí pé bó ṣe ń lé wọn láti north, wọ́n sá wá sísàlẹ̀ ni, bó ṣe ń sáré bọ̀ yẹn, àwọn náà máa invade wa, tó bá tún invade wa, wọ́n tún máa béèrè fún ṣẹ̀ríà, tó bá ti pọ̀ jù wá lọ máa béèrè fún ṣẹ̀ríà, torí pé wọ́n ti rí pé democracy ní kinní yìí náà, ẹni tó bá pọ̀ jù ló máa gbàjọba náà. Wọ́n fẹ́ dán sá ọgbà agbára, wọ́n ń sá ọgbà eré wọn láti pọ̀ jù wá lọ. Ẹ̀yin èèyàn ẹ jí, ẹ má jẹ́ ká sùn. Ẹ̀sìn Islam, ẹ̀sìn àwọn Boko Haram ni, ẹ̀sìn àwọn bandits ni. Muhammadu nígbà ayé ẹ̀ bandit ni. Tẹ́ bá wo Quran ìwé ogun ni, gbogbo bí Muhammadu ṣe jagun, bó ṣe pààyàn, bó ṣe jalè, òun ló wà ń bẹ̀. Torí pé wọ́n ń kà á fún yín lédè Lárúbáwá, lẹ fi rò pé nǹkan gidi kan ló ń kà. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká sùn. Ìwọ tó bá ti jí ẹni tó ń sùn. Tẹ́ bá jí tí ó jí ẹ sán etí ẹ̀, ó ṣe pé tẹ́ bá gba etí ẹ̀ pé aláyé ṣó gọ̀ ni, sórí ẹ dàrú ni. Àwọn tó ń pààyàn yìí náà wo bí bísímìlà ló fi ń pààyàn, ìyá jẹ́ ń bẹ sọ ìgbà tó bá tó pa ẹ́ ni. Nǹkan tó ń tẹ̀lé wà nù Quran náà, ó dẹ̀ ń ṣe bí ṣọ́ Fúlàní ni ẹ ni. Tẹ́ bá ti sọ fún tó bá jẹ́ Fúlàní ni ẹ máa rí, ó máa tètè change out pé ẹ ti mọ̀ pé ó dà pé Fúlàní lẹ́ni yìí. Ẹ̀sìn yìí wọ́n wá fi bá wa ṣeré, ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́. We must do everything to defend our land. Àwọn bàbá wa defend ilẹ̀ wa tó fi kan wa. Àwọn bàbá yìí mọ̀ ìgbé ẹ̀sìn Islam, wọ́n mọ̀ nǹkan kan pa ẹ̀ nígbà tó ń gbà náà. Wọ́n mọ̀ àwọn ọmọ wa Yorùbá gbọ́n, wọ́n tó máa sọ pé Yorùbá gbọ́n. Wọ́n mọ̀ àwọn ọmọ yìí tó bá mọ̀ pé irọ́ ni kí ni wọ́n máa kúrò ńbẹ̀. Torí pé àwọn àfáà kan mọ̀ pé irọ́ ni tó bọ́, torí pé wọn ò níṣẹ́ ibẹ̀ lọ́ ti ń jẹ́ náà ṣe lè sódódò. Àwọn àfáà ò jẹ́ nǹkan kan, wọn ò ní nǹkan kan, wọn ò lè ṣe nǹkan kan. Kùránì ò jẹ́ nǹkan kan, Allah ò lágbára, Kùránì ò lágbára, ẹ má bẹ̀rù. Akíkanjú ni wá nílẹ̀ Yorùbá, akọni ọmọ ni wá. A wá máa bẹ̀rù ìwé Lárúbáwá, ìwé àwọn Kùréṣí níbi tó júlàdé yìí. Kẹ́yìn kan máa rí àwọn àfáà kan kẹ́ máa bẹ̀rù pé àfáà kan fẹ́ ka kíní kan, ó fẹ́ ná yín tẹ̀sùbà, irọ́ lásán. Àfáà ò lè ṣe nǹkan kan, nǹkan tó bá fẹ́ ṣe agbára àwọn bàbá wa ló máa lò. Ìdí nìyí tí mo sọ pé everybody máa jíra. Ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní ilẹ̀ Yorùbá, tẹ́ bá fẹ́ jáde, tẹ́ bá fẹ́ ṣe bóyá Ògún ni, eégún ni, anything tẹ́ bá fẹ́ jẹ́ tá fẹ́ ṣe ọdún, ẹ jáde freely, àwa la nílẹ̀, ẹ má pàlù níbì kankan. Tẹ́ bá déwájú mọ́ṣáláṣí, ẹ tẹ̀sán mọ́ lù yẹn níwájú mọ́ṣáláṣí, ẹ tẹ̀sán mọ́, ẹ má pa ìlú fún yẹn kankan. Kẹ́ẹ̀dẹ̀ wà lákọ bí ìbọn, ọmọ tó bá ṣe yàmàyàmà, ẹ gba nǹkan wẹ̀ kẹ́ fi ṣe nǹkan fún. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká sùn, ẹ má jẹ́ ká sùn, ẹ jọ̀ọ́, àwa la nílẹ̀. Wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi gbalẹ̀ lọ́wọ́ wa ni, kò sí iná kankan bí kankan, kò sálùjọ náà. Ẹ gbọ́, mo tún sọ kíní kan fún yín pé tí iná bá wà sẹ́, gbogbo mùsùlùmí àti kírísítẹ̀n ló máa wọná. Ìwọ tó bá fi àṣà àti ìṣe ìlú ẹ lẹ̀, àṣà àti ìṣe ẹ, your origin, your root tó filẹ̀ tó disconnect ara ẹ, ìwọ gangan ló máa wọná náà. Torí pé gbòǹgbò tó gbé ẹ dúró, ó ti kúrò ńbẹ̀. Definitely ìjì lásán, atẹ́gùn lásán ló máa gbé ẹ lọ, ó máa wọná, kò sí bó ṣe fẹ́ ṣe. Kò sí bó ṣe fẹ́ ṣe. So ẹ̀yin èèyàn wa, ẹ jí, ẹ má sùn. Ẹ máa play àwọn kinní fún àwọn ìyá wa bàbá wa tí wọn ò ní internet. Ẹ get Bluetooth speaker, ẹ máa play àti gbogbo àwọn kinní. A ní radio station, tẹ́ bá wo orí link tó wà lórí profile mi, ẹ máa click ẹ máa gbé yín lọ sí online radio. Tẹ́ bá dẹ̀ lọ sí Audiomack, tẹ́ bá tẹ bẹ́ẹ̀ Àyàmádélékè àbí MS Bàbá sórí Audiomack, ó máa gbé àwọn ètò wa wá, wọ́n ń dá síbẹ̀.
ẹ play ẹ ó kàn máa dàbí rédíò ni wọ́n máa akíbo ẹ̀kan sọ ètò báyìí ibi ilẹ̀ ti ń gbọ́ ibi ilẹ̀ ti ń gbọ́ àwọn náà máa wá ẹni tí orí ẹ̀ bá pé tó bá gbọ́ gbogbo nǹkan tá à ń sọ pé lẹ́rìí ẹ gbọ́dọ̀ sọ pé àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí ẹni tó bá jẹ́ ọmọlúàbí tó ń ṣọmọ fúlàní ó máa mọ̀ pé kìíní ni òdodo làwọn ẹni yìí sọ ẹ̀sìn Islam yìí irọ́ lásán ni mo sọ fún yàn àfáà ò lè ṣe nǹkan kan gbogbo àwọn karamọ̀ ni gbogbo àwọn àfáà tó máa ń yá bàbá kínní kan bó ṣe débì kan ló ti ọ̀pá kan bọlẹ̀ omi kan padà lódògùn irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo àwọn kínní tó sọ yẹn ẹ wo Quran náà fúnra rẹ̀ náà ẹ rí pé irọ́ ni Quran náà Allah máa sọ pé òun ṣe lé òun ṣe tọ̀hún Allah bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan claims lásán ni so gbọ́ nǹkan táwọn àfáà yẹn náà sọ pé èmi nígbà tí bàbá kínní kan lọ tó dé Mẹ́kà tó tẹ́wọ́ báyìí òjò dẹ̀ ń rọ̀ sórí ẹ̀ irọ́ lásán ni bàbá kínní kan bóyá sọ fún àwọn bandits bọ́n ṣe wá báyìí imam bí imam ṣe kíráka kan báyìí àwọn kan lọ ní irọ́ ni gbogbo ẹ̀ so ẹ̀yin yẹn lọ jira ẹ wà lákọ tó bá wá jira tó bá ní oògùn tó ní nǹkan lára bóyá nǹkan tó kàn máa fi banu tó kàn máa sọ pé yá máa lọ tó wá lọ ń lò lọ́nà tí ò dáa ìwọ lẹ́ni burúkú o àwọn bàbá wa tó fún wa ní àwọn agbára yìí àwọn bàbá wa ò kì í ṣe èèyàn burúkú o wọ́n fún wa nítorí ogun báyìí ni o ká lè fi gbára wálẹ̀ ìwọ tó bá wá lọ lò lọ́nà àìtọ́ ìwọ ni èèyàn burúkú kò sógun kà èèyàn kà ló wà ẹni tó ṣèbọn ò ṣèkà ẹni tó fìbọn pààyàn lọ́nà àìtọ́ ló ṣèkà èèyàn wa ẹ jẹ́ ká jí ẹ dẹ̀ má lọ máa wé pé tẹ́ bá ti ń ṣe àṣà àti ìṣe yín ẹsẹ̀kẹsẹ̀ ẹ ti dolówó irọ́ o iṣẹ́ lóògùn iṣẹ́ o iṣẹ́ ni kẹ́ ẹ lọ ṣe o iṣẹ́ òun ni kẹ́ ẹ lọ ṣe ìdí tá a fi ní ká dira ní pé àwọn ará bíi àwọn àtọ̀húnrìn wáyé wọ́n fẹ́ wá pa wá ni wọ́n fẹ́ wá gbalẹ̀ wá ni mo jẹ́ sọ ìwọ tó bá ti ṣe Islam tí mọ́ṣáláṣí bá wà ládùúgbò ẹ mọ́ṣáláṣí yẹn wọ́n fẹ́ fi pa ẹ̀yin tẹ́ wà ládùúgbò yẹn ni ẹ kankan o ní láti ṣàlù àlà wọlé sínú mọ́ṣáláṣí yẹn lọ wo gbogbo tó ń to àwọn speakers tó ń pè ní engine room yẹn tó bá tibẹ̀ pa ẹbí ẹwọ́ ta ní kọ́kọ́rọ́ bí ìwà tó bá ní kí ló dé àwọn ará community yìí ní a fẹ́ wo nǹkan tẹ́ kó síbẹ̀ ẹ ṣí bẹ̀ wọ́n á ṣí fún yín ẹ̀jẹ̀ wo bẹ̀ torí pé ìbọn àdá àáké nǹkan tó máa fi ṣe yín léṣe inú ibẹ̀ yẹn lọ́ máa kó sí o inú ibẹ̀ yẹn lọ́ máa kó sí àwọn tó fẹ́ wá pa yín wọ́n máa kírun ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn apààyàn ni gbogbo àwọn mùsùlùmí tẹ́ rí yẹn apààyàn ni wọ́n Fúlàní ni wọ́n tó bá rọ opportunity àti ṣe bísímìlà kan dúnbú ẹ̀ wọ́n á pa ẹ́ so ẹ jí ẹ má sùn ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ọ. àwọn èèyàn wa nígbà tá a ti ń sọ̀rọ̀ wípé we also need to be in politics a gbọ́dọ̀ dá sí a gbọ́dọ̀ máa wúra wa níran kí ìyà ìrandíran ó má jẹ wá òṣì ò kí ń tàran mẹ́ta àbí ìran mélòó náà máa ń pè é kò ń ṣe pé bóyá ìrówó náà ni wọ́n ń pè lóṣì irú eléyìí tí àwa náà bára wa yìí ìran Yorùbá kádà ni wá yóò mọ̀ fi òṣì ta ẹnì kọ̀ọ̀kan wa ó fẹ́ jọ mọ́ àfi ká tètè gbára wa nínú ẹ̀ ọ̀nà tá a fi lè gbára wa nínú ẹ̀ ní ẹ ṣí ẹ program yìí kó rìn gidi káwọn èèyàn ó mọ irú ibi tí àwọn èèyàn people yìí ti dúró dè wá kán mọ ibi tí wọ́n bá ọwọ́ dé lára wa ká lè mọ jọ pa ìmọ̀ pọ̀ kájọ fìmọ̀ ṣọ̀kan láti mọ bá a ṣe máa gbára wálẹ̀ lọ́wọ́ wọn. ok ẹ kálẹ́ àǹtí mi ẹ káàbọ̀ kí lẹ́dí fún wa mà. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ta ló mégùn wá níbo ni wọ́n ti rí àbí kò yé mi kí ni jẹ́ PRP I don't understand because ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ náà I don't even know how to start but to start with náà báwo ni àwọn tí wọ́n ra fọ́ọ̀mù lọ́wọ́ wọn ṣe daft tó báyìí nígbà tí èèyàn kó sí abẹ́ ẹ̀kú tó wá bá yín ó ra fọ́ọ̀mù abẹ́ ṣé wọ́n dàṣì ẹ̀ ni àbí ṣé wọ́n rò pé ìdílé kan àbí how are they even doing it àbí lady yìí ní ìsìn wọ́n ti fi lọ́kàn balẹ̀ tààràtà ọkàn yẹn á ti balẹ̀ kú ó ti wò pé àwọn bandit tí ọ̀nà wà ń ta tọ́ rẹpẹtẹ tó fẹ́ dìbò fún torí nǹkan tó wà lẹ́mìí ẹ̀ ni ó ti mọ̀ pé àwọn Fúlàní ní gbogbo àwọn sàábẹ̀ òun what is even happening ọmọ àti gba identity wa tán kẹ̀ what rubbish is this kí ni ọmọ it seems it's high time tá a máa ní láti máa tag àwọn ìjọba wa because I don't know because they are hearing us but they kept quiet me understand why would somebody with this kind of dressing come outside to do what to protest àbí contest àbí what is it called ó fẹ́ wá contest lórí àwọn òwò ta ló fẹ́ bá ṣe ìjọba àwọn òwò is that how daft we are ṣó lórí sá ṣó lórí ẹbí wọn ló fẹ́ bí in fact
ṣó lórí ẹbí wọn ló fẹ́ dìbò fún ni àbí mélòó ni wọ́n ní agboolé wọn gangan tí wọ́n ra fọ́ọ̀mù printer wèrè wo ló bá ṣe design yìí gan àwọn tí wọ́n fún ní high hope yìí orí wọn ti burú o because this kind of hope ó lè jẹ́ kí lady yìí commit suicide the hope is ó wà skyrocketing in fact ó ti ga jù ẹ̀dẹ̀ mú ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ tí sí bèbè kú because I don't understand ẹni tó ń fọ́ lẹ́nu náà òun náà jókòó síbẹ̀ sobésobé náà ni oníṣòkòtò péńpé kan náà ló máa wà ń bẹ̀ yẹn nísìn tó wọn máa fún ní false hope ẹjọ́ ṣé ìdílé tiẹ̀ àti ìdílé ọkọ ẹ̀ nìkan náà fẹ́ dìbò ni because what nonsense is this one àbí ṣé àwọn ìjọba Ọ̀ṣun state ṣọ́ ti sùn ni àbí wọ́n ti gbàbọ̀dè àbí wọ́n dè wọ́n mọ́bì kan because I don't really understand ṣé Fúlàní gangan ló fẹ́ rúùlù wa títí ká kúkú mọ̀ because it will get to a point tẹ́ pé ogun la máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ àfẹnu ṣe mọ́ o because it's going there and with this thing tá bá ṣe ń ṣe movement yìí that people think we are doing something that they don't understand of which they understood everything that we've been talking about it will get to a point tó yẹ pé wọ́n á bi àáfàá pé ẹjọ́ ṣáàfàá ní ojú mama ti wọ́n because I want it to really get there tó máa bi àáfàá pé ẹjọ́ ṣé mùsùlùmí ni wọ́n máa deny kí ni rubbish yìí náà à ń sọ fáwọn Yorùbá Muslim pé wọ́n máa fàtúlù mi wọ́n á pa yín tán bọ̀ wọ́n fò kiri wọ́n làwọn fẹ́ ṣẹ̀ríà. ms ẹ bọ́ sí big screen àwọn kan máa rí lady yẹn mo kí gbogbo lé o. ẹ káàbọ̀ bàbá mi ọmọ ìlú mi because I don't understand ewu èèyàn bó ṣe rí kí leléyìí máa sá bó ṣe bá jú nílọ bàbá mi fast. mo kí gbogbo ilé o mo kí bàbá mi ms mo kí bàbá mi Àkànbí Ọlọ́ba ètò láyé mo kí Ifámọ́ Geography captain àǹtí mi rántí gbogbo yín ni mo kí o. Woman yìí lẹ́tọ̀ọ́ láti jáde kó gbé àpótí nǹkan tó bá wù ní ilẹ̀ Yorùbá àbí anywhere ní Nàìjíríà ẹ má jẹ́ ká get it wrong ó ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ tàbádẹ̀ tí ipò ti ń ṣe bẹ́ẹ̀ yẹn kò ń ṣe ká fẹnu condemn ẹ̀ àbí ká kan bú àbí ká kan sọ̀rọ̀ tátátá lórí life òun ni ó jẹ́ next tó bá jẹ́ pé local government yẹn lẹ́yìn náà ti wá ẹ̀yin náà ẹ lọ gba form ẹ jáde kẹ́ ẹ gbé àpótí tiyín àwa ò fẹ́ irú àwọn èèyàn báyìí àwa la mọ̀ pé a fẹ́ ṣùgbọ́n a lè fẹnu sọ pé a ò fẹ́ káwa náà ó má take action láti jáde ìlú tí afọ́jú bá ti pọ̀ sí olójú kan náà máa fi ń jẹ ọba níbẹ̀ àwa la gba òṣì láyè àti ìranù tí a gba irú àwọn èèyàn tó ń dírẹ́sì báyìí láwùjọ wa tẹ́ ẹ bá wo orúkọ tákọ síbẹ̀ yẹn extra akọ̀wé lórúkọ ní alias tó ń jẹ́ ó lè jẹ́ òun nìkan ló kàwé gbogbo village yẹn ẹni tó wà lábẹ́ bí ilé jẹ́ chartered accountant ó lè jẹ́ one of the most brilliant students ní institute kan tí àlfà sálàfì kan tó fẹ́ sílé àní ní kò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó fẹ́ ṣe torí citizen Nàìjíríà ni ṣùgbọ́n àwa la mọ̀ pé agenda àwọn èèyàn yìí wọ́n ti wà nínú politics tipẹ́tipẹ́ wọ́n ti ní agenda yẹn tipẹ́tipẹ́ nígbà tó dẹ̀ ti di pé movement wa ń lọ báyìí wọ́n ti tún dìde tẹ́ bá ń follow bàbá oníbẹ̀lẹ́nu yẹn ó ti ń sọ gbogbo wọn ló ń sọ kiri pé ẹni tí ò bá ti bójú báyìí àbí kó jẹ́ oníṣòkòtò tófétófé àwọn Islam ò gbọ́dọ̀ dìbò fún bẹ́ẹ̀ ni ń tẹ́ fi ń rí gbogbo nǹkan yìí tó ń jáde ní nǹkan tá à ń sọ lórí ètò láti yọ ọjọ́ yìí wọ́n bá ti rí pé àwọn ti pọ̀ ní ibì kan the next step lélẹ̀ wọ́n á kóra wọn sínú ìjọba wọ́n á kóra wọn sínú educational institute tẹ́ ẹ bá dé àwọn university tẹ́ ẹ bá dé WAEC tẹ́ ẹ bá dé JAMB tẹ́ ẹ bá dé NECO àwọn ìyá bá ilẹ̀ ó máa rí ní gbogbo ibì kankan òun lẹ fi rí pé gbogbo àwọn ìlú òyìnbó nílùú China wọ́n ń sọ̀rọ̀ nípa development wọ́n ń jà lórí curriculum school àwọn ọmọ wọn ohun táwọn ti Nàìjíríà ń jà fún ni ọmọ tó lo ìjáàbù tán gbà kó wọlé sínú examination hall torí pé wọ́n ti gbà pé nǹkan tó ṣe pàtàkì fún wọn jù lélẹ̀ ohun tí ẹni ń lò báyìí political strategy lòun náà lò nínú nǹkan tẹ́ ẹ rí yìí torí gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí ò ní doubt wọn tẹ̀ ní dìbò ìbàjẹ́ Buhari àbí Tinubu ni ẹni yìí contest against òun ni wọ́n máa kọ́kọ́ dìbò fún kán tó dìbò fẹ́ nìkankan so gbogbo àwọn institute yìí wọ́n ti kó àwọn èèyàn sí tí mùsùlùmí bá ti ní opportunity ẹyọ kan ó máa fa mùsùlùmí mẹ́wàá míì mọ́ra so the agenda wọn á lè kún so a kàn lè wá sórí live ká condemn ẹ̀ ìtanijí ni eléyìí jẹ́ fún wa pé ṣe ti rí ibi tán fẹ́ gbà o another secret wọn kan ló tún leak sí wa lọ́wọ́ yìí o wọ́n ti ń gbé wọn wọ House of Assembly o
tábàdẹ̀ lè rí mẹ́wàá nínú ibẹ̀ produce wọ́n ti di 2/3 house nìyẹn a jẹ́ pé tábà ti láwọn fẹ́ abẹ́gẹ́ nìyẹn gbogbo political movement ní Islam jẹ́ tẹ́lẹ̀ fẹ̀kàntẹ́lẹ̀ political movement ní tàdé sọ lórí ètò yìí lójoojúmọ́ nìyẹn pé ajagunbalẹ̀ ni wọ́n o political movement ni wọ́n o ń ṣe lọ́fẹ́ wá tó fẹ́ báyé wa jẹ́ wọn ò dẹ̀ lè báyé wa jẹ́ nílẹ̀ Yorùbá láì jẹ́ pé wọ́n kọ̀ sí ibi tí wọ́n ti lè fẹnu kò síbì kan tó bá yẹ pé irú ẹ̀ bíi 2/3 ti wà ní house lọ́yọ̀ state ni nígbà tí wọ́n gbé òfin ṣẹ̀ríà wèrè wọn wá ní January 2025 lọ́wọ́ yìí ń sìn báyìí àti màmá lo ṣẹ̀ríà lọ́yọ̀ state ṣùgbọ́n torí pé irú wọn ò tí ì pọ̀ ṣùgbọ́n nígbà tá ti gbé wá tá ti gbé pàdé wọn tá ti gbé náà ojú Ṣèyí Mákindé tó ti cancel ẹ̀ fún wọn pé òun ò rò pé ilé wọ́ọ̀kì torí òfin Nàìjíríà náà fi sú ẹ̀ òun wọlé ẹ rí i pé wọ́n ti padà lọ re-strategize wọ́n ti gbé Gumi wọlé wọ́n ti túpọ̀ politics Ọ̀yọ́ ṣe wọ́n ti gbé àwọn oníṣòkòtò sófésófé síta lórí rédíò wọ́n ti gbé àwọn oníṣòkòtò sófésófé síta lọ́nà Ògbómọ̀ṣọ́ lọ́hùn wọ́n ti mú oríṣiríṣi wọ́n ti ń gbé wá strategy ni politics yẹn yé wọn ju àwa tá à ń rojọ́ lórí láìpẹ́ yìí lọ torí ẹ̀sìn wọn fẹ̀kàntẹ́lẹ̀ political movement ni so tẹ́ bá ti rí wọn bí ẹ bẹ́ẹ̀ ti rí pé ẹni yìí ṣe báyìí ń ṣe ní káwa náà wá ẹni tó jọ mọ olóríire ní constituency yẹn káwa náà kó support tí ká ṣe awareness pé àwọn olórí burúkú rèé o àwọn má ṣàǹfààní wọ́n fẹ́ wá bà ilẹ̀ wa jẹ́ ni o tí ọwọ́ bá tẹ̀ ẹ̀kú ìdà ṣẹ̀ríà ni yóò kọ́kọ́ propose lọ́wọ́ tó bá dé house nítorí náà irú èèyàn bí eléyìí irú èèyàn bí oníṣòkòtò sófésófé tó wà ní Ìbàdàn yẹn àtàwọn oníṣòkòtò sófésófé tó wà lọ́nà Ìṣẹ́yìn àtọ̀nà Ṣakí wọn ò gbọ́dọ̀ wọlé o gbogbo ọgbọ́n tá a bá lè dá tó orí burúkú wọn tó fi ní kórí burúkú tí wọ́n bá wa nílẹ̀ Yorùbá ń ta máa sọ nìyẹn so bàbá kan bu ẹlòmíín ó lè má dírẹ́sì báyìí ó má bojú ṣáwọn bàbá wa oníṣòkòtò sófésófé Ìbàdàn ṣé wọ́n bojú ni wọ́n bojú ó jẹ́rìí kó dírẹ́sì bíi tẹ̀blík àwa tá a wò dára tá a súnmọ́ la mọ̀ pé lórí burúkú ni pé tẹ̀blík ni pé ṣòkòtò ẹ̀ ò kì í kanlẹ̀ so ẹ gbọ́dọ̀ mọ̀ wọ́n àwọn eléyìí tẹ́ mọ̀ yìí ló ṣe dá ó gbé agenda ẹ̀ síta eléyìí tẹ́ ẹ̀ ní mọ̀ tá a bọ́ sí disguise nǹkan so advice wa náà ni pé ẹ̀yin náà ẹ̀ kéré ju ẹni tó lè gbé àpótí káwa náà rí yín kárí pósítà yín lọ́la pé local government yín o ẹ̀yin náà ń lọ fún chairman bẹ́ẹ̀ wọlé o bó jẹ́ ẹgbẹ́ PPP o bó jẹ́ PRP o bó jẹ́ kinní kan lẹ́yìn náà ti gbé bá a ṣe sọ pé àfẹ́ àwọn ènìyàn náà la máa fẹnu tuntun tí yín náà ṣe torí pé àwọn mọ̀ pé ẹnìyàn ọmọlúwàbí ni kò ń ṣe bí sọ̀hún kò ń ṣe ẹrú àràbó kò dẹ̀ kì í ṣe ará ọ̀run kìí so ẹ̀yin èèyàn wa ará ọ̀run ò lè lóun fẹ́ wá represent ará ayé kò possible so ibi tẹ́ ẹ bá ti ráwọn ará ọ̀run ẹ lé wọn padà síbi tán ti ń bọ̀ ẹ má jẹ́ kán ní ọwọ́ nínú ìjọba wa ohun tí èmi lè sọ lórí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn ṣùgbọ́n nítòbìnrin yóò ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti contest lọ́nà tó wù ìbá àbójú jù báyìí lọ ṣùgbọ́n àwa la ní gbà wọ́n láàyè kán wọlé torí wọ́n fẹ́ wá ba ayé wa jẹ́ ni ẹ ṣé. sọ̀rọ̀. tójúbọlé ẹ má bínú ẹ̀ṣẹ̀ wọlé ń sìn ní ẹkọ àtàrò bàbá bẹlẹlẹ ẹ ṣé gan ẹ ṣé gan ẹ jẹ́ ká túbọ̀ ojúlálá kan fi máa ń sọrí ojúlálá kan fi ń sọrí kò sẹ́nì kankan tó mọ èèyàn nínú èèyàn tí ojú bá farabalẹ̀ dáadáa ìgbà yẹn ló máa ń tó rí mú o gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe ẹ má tún tàwa sóko ẹrú lọ́tẹ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ tàwa ń kálukú ń tàrán ẹ ní ẹ má jẹ́ àtàrán wa ẹ já farabalẹ̀ dáadáa. ṣe rí nǹkan tí ms gbé jáde fún wa yẹn pátì Aminu Kano ni Aminu Kano lẹni tó ní pátì yẹn ó dá pátì yẹn lẹ̀ ní 1950 ṣe rí pátì tẹ́ ń wò yẹn òun náà ni pátì tí wọ́n máa fi ń fèsì àwọn ìjọba láti lè dojú ìjọba bolẹ̀ by Muslim activists oye bí wọ́n ṣe gbé jáde ní ilẹ̀ haúsá nìyẹn nílẹ̀ haúsá nígbà yẹn ó bẹ̀rẹ̀ láti NEPU oye NEPU oye báyẹn òun ni wọ́n gbé jáde òun náà fi dojú ìjọba ìlú ìṣèjọba ìlú òun náà fi dojú wọn bolẹ̀ kó tó wá di pé ó padà wá reform sí PRP ṣe rí pátì tán ọ̀rá gbé wá yẹn pátì yẹn ẹ jẹ́ ká lọ ṣẹ́rí nǹkan ọ̀rá gbé tẹ́mẹ̀sí ọ̀rá gbé jáde yẹn kódà tán má lè bá mi tún gbé jáde nínú màdùgàn ṣẹ́rí nǹkan ọ̀rá gbé jáde yẹn tán ọ̀rá gbé jáde simple yẹn ibi tí àwa Yorùbá wíìkì sí nìyẹn o ṣe mọ̀ pé Yorùbá wíìkì sí bí òṣèlú gan àní dìbò ẹ jẹ́ káwọn olóṣèlú tún jáde nísìnyí ẹ rí i pé wàhálà àwọn èèyàn ò tún wọ́ kó sàǹkárá nísìnyí àti face cap tí wọ́n tún bẹ̀rẹ̀ sí í jó látara ìrẹsì
ṣe rí pátì tẹ́ ń wo yìí ó wà very dangerous for Yorùbá land bá ṣe ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan kan tí pátì yìí wá ṣe kò wá jókòó lórí síìtì o kò wá jókòó lórí anything ní tí pátì yìí wá ṣe ni pé ó máa sọ fún yín pé àwọn fẹ́ wá jà fún àwọn ọmọ ìlú oye ohun tó máa sọ fún yín ni pé àwọn fẹ́ wá jà fún àwọn ọmọ ìlú pé àwọn ọmọ ìlú pé òṣì ti pọ̀ jù pé àwọn fẹ́ wá jà fún òmìnira ìlú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n máa sọ pé wọ́n máa ní pé kí gbogbo àwọn ọ̀dọ́ wọ́n máa ká àwọn ọmọ ọ̀dọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pátì yìí wọ́n ti ń bá àwọn ọmọ yunifásitì Ìbàdàn wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ báyìí ó ti wà ní yunifásitì ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn wọ́n máa wo gbogbo inú àwọn yunifásitì ní gbogbo ibi tẹ́ ẹ rán àwọn ọmọ yín lọ ibẹ̀ náà ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ they will be talking with students látara pé kí ni o wọ́n máa sọ fún wọn wípé kí ni o ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin náà lè ṣòṣèlú kí ẹnu gbogbo wọn náà tọrọ ṣẹ́rí pátì tẹ́ ń wò yìí ó dangerous gan ni o oye ìtòrí ẹ̀ la fi ń sọ fún wa pé ibi tó kù tí ó jẹ́ objective àwọn èèyàn yìí náà ni òṣèlú yẹn oye wọ́n ń wá ẹni tí wọ́n lè gbé síbẹ̀ gbogbo bọ́dẹ̀ ṣe ń try láti rí i pé káwọn wọlé síbẹ̀ wọn ò rí bẹ̀ wọlé sí ló jẹ́ kán gbé pátì wa pátì Kánò rèé o pátì Kánò rèé o in tó dẹ̀ máa ń ṣe àwa Yorùbá tó bá ṣe wá lórí pátì yìí ẹkún tá à ní lè dákẹ́ rẹ̀ àròwọ because objective wọn ni pé wọ́n máa wọlé wọ́n máa wojúlé káàkiri àwọn olòṣì àwọn ọ̀dọ́ tí wọn ò ní àwọn aláìní náà máa kó sẹ́yìn àwọn aláìní ṣé wàá rí àwọn aláìní tó fẹ́ kó sẹ́yìn yẹn oye wọ́n máa ṣe street mobilization wọ́n máa ṣe local organizing wọ́n máa ṣe a lot of things wọ́n máa sọ fáwọn èèyàn lẹ́sẹ̀ wọ́n á máa ṣe rí 2027 yìí tá a bá fi lè mí sí ẹ̀ tí a bá fi lè kàn lọ fi ojú kòkòrò àbí nǹkan kan lọ mix 2027 yìí ó bọ́ fúnlẹ̀ Yorùbá nìyẹn oye so eléyìí ẹ má jẹ́ kí n tàn yín o ó wá iṣẹ́ tí máa ṣe ẹ lọ́ọ́ wò pé àwọn wo ni wọ́n jẹ́ nepu ní north oye under ideology Usman Dan Fodio ni o Aminu Kano ọ̀dọ̀ Usman Dan Fodio ló ti kẹ́kọ̀ọ́ under nepu yẹn ni wọ́n fi ti òṣèlú ìṣèjọba Kano ṣubú tí gbogbo ìṣèjọba yẹn fi padà jókòó lórí Islam lónìí wọ́n máa sọ fún yín pé àwọn ò sí fún Islam rárá kì í ṣe Islam làwọn wá fún àwọn wá jà fún òmìnira àwọn ọmọ ìlú àwọn dẹ̀ wá jà fún ìṣèjọba pé ìṣèjọba yẹn ó wà corruption pé ìjọba yẹn wà corrupt ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé wà fúnra wa tẹ́lẹ̀ náà a fẹ́ràn ìjọba complain wa náà ni pé ìjọba ò ṣe dáadáa ó yẹ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà tẹ̀lé àwọn èèyàn yìí nírètí pé àwọn ni wọ́n gbà wá ṣe rí àwọn èèyàn yìí tí wọ́n bá rí i pé ẹ̀yin náà máa lò láti lè fi ti ṣèjọba ṣubú tẹ́ bá fi lè ti ṣèjọba ṣubú báyìí ó bọ́ nìyẹn tilẹ̀ yẹn ti bàjẹ́ nìyẹn ẹ lọ́ọ́ ṣèwádìí oyè yín bẹ̀yẹn tí wọ́n bá ti kọ́kọ́ dé tán bá ti dé sáàrin yín oyè yín bẹ̀yẹn wọ́n máa create àwọn educationist oyè yín bẹ̀yẹn wọ́n á create àwọn reform activist oyè a political leader ẹ rí i pé party yìí ló gbé ọmọ MKO as presidential ní 2023 àwa yóò bá ẹ jẹ́ kí a tan náà ọpọlọ wa kalẹ̀ ṣẹ́rí 2027 yìí gbogbo ohun tó bá gbà oyè òun náà fẹ́ fún ṣẹ́rí pátì tó dìde àkọ́kọ́ ni pé wọ́n ní àwọn alágbára lẹ́yìn láti Kánò láti gbogbo bẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọn ò ní bá yín jàdún gọ́vnà wọn ò ní láwọn fẹ́ ṣe kíní and then wọ́n ní àwọn òṣèlú lábẹ́ tán fẹ́ tì lẹ́yìn oyè gbogbo orú àwọn òṣèlú táwọn Oríyọmí Hamzat fẹ́ gbà jáde ẹ̀yìn wọn náà máa wà ẹ jẹ́ ká wá be very very careful tẹ́bi ráìsì bá ń pa wá ẹja lọ tọrọ ládùúgbò kọjá pé kó ló fẹ́ gbà rẹ̀ sí lọ́wọ́ àwọn eléyìí májèlé ni o oye tẹ́bi àǹkárá bá ń pa wá kárìn ihò òpè èdú ká gbà àǹkárá lọ́wọ́ àwọn eléyìí lọ o ṣe rí àwọn tó dé yìí oye gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ṣe rìsáàṣì pé àwọn wo ni wọ́n ń pè ní PRP ó máa sọ fún yín pé arákùnrin kan tá ń pè ní Aminu Kano ló dálẹ̀ oye ibi tó máa ti bẹ̀rẹ̀ ni pé wọ́n ní àwọn ò kì í ṣe fún kódà nígbà tí wọ́n fẹ́ ṣe ti Kano ibi tó kọ́kọ́ sọ ni pé àwọn fẹ́ dojúkọ àwọn èyìnbó tí wọ́n colonize wa àti Sharia law àti Usman Dan Fodio wọ́n ṣe gbé jáde nìyẹn pé ìṣèjọba Usman Dan Fodio làwọn fẹ́ ti ṣubú gbogbo àwọn Haúsá tẹ̀lé wọn gan ni o ìyẹn àwọn NEPU data ńkọ́ tí wọ́n padà rí pé ìṣèjọba MPU ṣubú báyìí tí wọ́n ti MPU ṣubú báyìí tí wọ́n pa gómìnà yẹn báyìí lásán wọ́n fèsì àwọn Haúsá ni oye báyẹn so ṣe rí lè tá a bá fi lè gọra wa ó bọ́ nìyẹn o eléyìí àwọn eléyìí tó dé yìí under Islam reformist ni o
àwọn tí wọ́n fẹ́ wá bá tiwa jẹ́ náà dé, àwọn tí wọ́n fẹ́ lò wá láti dojúkọ àwọn ìjọba wa, àwa gangan náà fẹ́ lò, àwa youth náà máa lò. Oyè àwa gangan náà fẹ́ lò. Ṣé wàá ráwa tán fẹ́ lò yẹn kí kálukú bẹ̀rẹ̀ sí fa ọmọ ẹ̀ létí. Gbogbo yunifásitì náà ti wà báyìí nísìnyí, náà ti ń bá wọn sọ̀rọ̀ báyìí. Tó bá pé àwọn ọmọ ẹ̀ tó wà ní yunifásitì, wọ́n máa ti mọ̀ wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ nínú skul báyìí. Gbogbo àwọn ọmọ yẹn wọ́n máa sọ fún wọn pé kí wọ́n dá ogún lẹ̀ nínú ìlú. Oyè wọ́n máa ní kán dógún lẹ̀. Àwọn ọmọ yín, ẹ dákun àwọn ọmọ tí tán bá ti ń lo ègé sí yín kílẹ̀ fẹ́ ṣe. Àwọn ọmọ yẹn máa dógún lẹ̀. Ẹ wàá rò pé òmìnira náà ń jà fún, tẹ́ ẹ̀ ní mọ̀ pé àwọn olórí burúkú yìí ló wà lẹ́yìn wọn. Ṣẹ́rí tẹ́mẹ̀sì ṣò fún wa yẹn. Ṣẹ́rí tán ọ̀rá táwa lólobó yẹn ń tó léwu púpọ̀ fúnlẹ̀ Yorùbá ni o. Oyè ọ̀nà kan ṣo tán fẹ́ gbà láti lè fi tẹ̀lé Yorùbá nù, tí wọ́n bá fi lè jẹ lọ jihadi máa ṣẹlẹ̀, wọ́n á dẹ̀ pa wọ́n á pa eré lẹ máa pè é. So torí di èyí tán ọ̀rá gbé jáde yẹn, oyè ẹ jẹ́ kí á tètè pe àwọn ìyá wa tán máa ń ṣòṣèlú yẹn, àwọn bàbá wa ká tètè pè wọ́n. Oyè kéèyàn tẹ̀lé ìjọba tó ti mọ̀, oyè ó lóore ju kó tẹ̀lé àwọn olórí burúkú yìí lọ o. Ṣẹ́ra àwọn ilé ìtẹ̀wò yìí oyè wọ́n á bá yín ṣe, wọ́n ní àwọn tó gbọ́ Yorùbá débi pé àwọn Yorùbá tán máa wọ dànsíkí, tán máa dé fìlà, tán máa múra dáadáa. Tó o bá ti rí signal PRP fèrègé ni o, fèrègé ni o. Wọ́n complain fún Tinubu kẹ̀, wọ́n fẹ́ dojúkọ Tinubu ni. Oyè mẹ̀yẹn gbogbo tó ń jẹ́ràn PDP ní APC ni wọ́n fẹ́ dojúkọ wọn. Ẹ rí i pé wọ́n dàbí táwọn kìíní gbà jáde, gbogbo àwọn Oríyọmí Hamzat, ẹ rí i pé wọn ò jáde lọ́ndà PDP APC. Oyè àwọn tí wọ́n gbọ́kànlé lélẹ́yìí. Oyè ṣẹ́ni wọ́n ṣe dé bọ́n ṣe wá gbóbìnrin kan dìde yẹn, tó bá yá wọn á máa pé mẹ́rin, wọn á máa pé márùn-ún, wọn á máa pé mẹ́fà, tó bá yá wọn á gbé gómìnà kan sábẹ́. Wọn ò ní jókòó lórí síìtì, àwọn gan ò lé gómìnà, wọn ò tí ì lé báyìí. Ṣùgbọ́n wọn á kọ́kọ́ rí i pé àwọn géènì àti àwọn ọ̀dọ́ yẹn tán bá ti géènì àti wọn wá lé ọkàn wọn, wọ́n máa dojú kọ̀jọba. Tán bá fi lè dojú kọ̀jọba, tán dojú ìjọba bolẹ̀, wàhálà ti dé nìyẹn. Oyè yín bẹ̀yẹn torí ẹ̀ ní mọ bí wọ́n ṣe débẹ̀. Oyè àwọn tí wọ́n fẹ́ lò gangan, àwọn ò ní gbanú kíní yìí jáde, wọn ò ní gbanú PRP yìí jáde. Àwọn tó fẹ́ lò gangan inú pátì míì náà máa wà, gẹ́gẹ́ bí àwọn Oríyọmí Hamzat ṣe wà nínú pátì míì sí. Gbogbo wọn náà jọ mọ́ o. Oyè àwọn eléyìí ó kàn mọ jà fún reformist ṣe pé ìyà ń jẹ àwọn aráàlú. Ṣẹ̀dẹ̀ mọ́ pé téèyàn bá ti gbọ́ ìyà ń jẹ àwọn aráàlú, ó fẹ́ support wọn pé àwọn eléyìí òmìnira náà ń jà fún. Òmìnira kọ́ o, àwọn eléyìí fẹ́ bà tiwa jẹ́ ni o, wọ́n fẹ́ bà tiwa jẹ́ ni o. Tí time bá ti wà fún wa dáadáa, máa kà á fún wa láti NPU àrà tí wọ́n dá nílẹ̀ Haúsá kí wọ́n tó reform ẹ̀ kan tó sọ ọ́ di PRP. Oyè ń bẹ̀yìn gbogbo tí ń jẹ́ràn ilẹ̀ Yorùbá ló ti wà, ó ti wà lẹ́kọ̀ọ́, ó ti wà everywhere, gbogbo state wa ńlẹ̀ Yorùbá àti ìlú ó ti wà ń bẹ̀. So ẹ̀yin ní kẹ́ẹ̀kan fa ọmọ yín létí, ọ̀dọ́ kankan tó o bá ti gbọ́ PRP eré ni kò fi gé o. Oyè táyé bá ti wà máa ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Mr. Adigun Suleiman, ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀, ẹ káàbọ̀. Ẹ bá ọpẹ́tọ̀. Ẹ̀sà ṣé mùsùlùmí ni sà? Bẹ́ẹ̀ni mùsùlùmí òdodo. Ẹ ṣé nínú ti ẹ̀dùn tó lódodo nù. Ẹ ṣé gan. Eléyìí tí ẹ bá wa tá wà lórí ẹ̀, ẹ wojú screen ní MS Baba, orí page MS Baba lẹ́wà yìí. So ẹ wojú screen yẹn, hadith ni afẹ́kàlẹ́ ní. So ní tẹ́ ẹ bá dẹ̀ bá wa lórí ẹ̀, òun náà ni ẹ máa bá wa dá sí. Bàbá ètò láyé ẹ káàbọ̀ o, ẹ kú darapọ̀ mọ́ wa. So Mr. Ismail, ní tẹ́ ẹ bá wa lórí ẹ̀, òun ni ẹ máa bá wa dá sí. Hadith tó wà lójú screen yìí ó rí bákan kò yé wa sí. So a ti ń wo pé bó láti ṣe ká ti ẹ̀ ráfà kó ṣàlàyé fún wa. So Elédùmarè dẹ̀ ṣe ẹ ti wà láàrin wa. So ẹ bá wa kà, kẹ́ bá wa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn wa ẹjọ́ níṣẹ́jú díẹ̀ ẹjọ́, a lè ní tẹ̀síwájú. Àdíìsì tí ẹgbẹ́ wà yìí, so àwọn àdíìsì tó ṣe pé ọ̀nà méjì lọ̀rọ̀ táwọn afá sọ lórí ẹ̀. Pé tí a máa fẹ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn, gbà kéèyàn nímọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣùgbọ́n ó kàn ṣe ní láàánú pé ọ̀gọ̀rọ̀ wa lónìí kálukú kàn ń ọ̀tọ̀ níbi tá à ń lọ, ọ̀tọ̀ ní tá a fẹ́ fi kọ́wọ́ kálíbà fi débi tá à ń lọ. So bí mi ṣe rí sí, so táwọn èèyàn bá fẹ́ gba nǹkan, ní tẹ́ ẹ fẹ́ gbà ẹ lọ gbà, tọ́lọ́ wá ní ẹ̀rí gbà déédéé. Bàbá ẹ má bínú ẹjọ́, bàbá Ismail ẹ má bínú. Ẹ sọ pé ọ̀nà méjì ni àwọn àfáà ni wọ́n tú àdísì sí. Ẹ dákun ẹ bá wa ẹ ṣàlàyé ọ̀nà méjèèjì máa ń fún wa kálíbà ètè ní tẹ̀síwájú ẹjọ́. Yes sir. Ẹjọ́. So àdíìsì yẹn táwọn abúkátà ń bí òní káka àdísì káka Quran. ò ní Gbogbo àwọn ẹjọ́ wẹ́wẹ́ ìyàwó kí ń fààyè gbà ẹ̀. ẹ pé tá a bá lẹ̀ káwọn náà sọ nìyẹn ló jẹ́ kí n fẹ́ dá sí díẹ̀ bọ̀ kò sí láì fi bẹ́ẹ̀. So àdíìsì tí wọ́n mú wáyé lórí nínú táwọn àfa sọ pé nẹ́sìk ti bá
so tí wọ́n ti cancel so aláwọ̀kọ́ nìyẹn a sì ráwọn àfáà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n já dálà rẹ̀ wípé kò sí ibi tí àdìsí yẹn ti wáyé kódà lójú ayé ànábì sallallahu alaihi wasallam kò ṣẹlẹ̀ rí wọn ò rí wá yẹn kankan bẹ́ẹ̀ rí so láfi ráwọn àfáà mi tí wọ́n dọ̀ àfáà rẹ̀ so wọ́n sì ráwọn kan tó sọ pé lódodo àdìsí tó wá sọ yìí ni ṣùgbọ́n kò ṣẹlẹ̀ lójú ayé ànábì òṣèlú rẹ̀ rí sallallahu alaihi wasallam ẹni sùúrù pẹ̀lẹ́ so gbọ́tẹ́ ń jàre ṣùgbọ́n kò wá sí kankan nù wọn. ẹni sùúrù ẹ kàn ń rojọ́ àdìsí rẹ kíní kan ṣáwàlà kàdìsí ni sádìsí ò sínú ìwé ìsìlámù ni ànábì wà láyé tí wọ́n fi kọ kúránì sànàbí wà láyé tí wọ́n fi kọ kúránì ìdíwé bẹ́ẹ̀ ṣe ròyìn kúránì fún wa bíi pé kúránì gan jábọ́ lọ́wọ́ àlàlà tókè wálẹ̀ ni àdéhùn gbogbo nu kúránì yìí gan náà kò síbi tálà àti sọ̀rọ̀ mọ́mọ́dù ló sọ̀rọ̀ ńbẹ̀ ẹni máa sọ pé àdìsí sáwàlà kàdìsí ni ẹ wá fẹ́ kọ̀ǹdẹ́mù àdìsí máa lọ bá àwọn ọmọ sáúdì ni àwọn náà gbẹ́sìn wá fún mi àwọn náà gbé kúránì wá àwọn náà gbàdìsí wá ẹ lọ bá wọn ìwé yín làwọn ń kà Ọbásanlá mú kí nígbà dé. ẹ dákun ẹ jẹ́ kí àfa Ismail ẹ jẹ́ kí wọ́n fún wa ní ẹ̀rí àwọn àfa tí wọ́n kánṣu rẹ̀ àtàwọn àfa tí wọ́n panupọ̀ pé àdìsí táǹkà yìí kò wá òkè o wọ́n ti kánṣu rẹ̀ so I need the evidence àwọn àfa yẹn so àwa náà lè mọ̀ pé yes àwọn àfa yẹn ti kánṣu rẹ̀. tí n bá fún yín ní evidence ṣe ń gbọ́ mi. tí ò níṣẹ́ tó kéwú tí ò níṣẹ́ tí ó wà nílẹ̀ Yorùbá ti fẹ́ pọnra lẹ̀ kiri olófẹ́ bọ́ bá sọ̀rọ̀ Islam àbáwọn tó ní Islam tó kọ̀wé wá fún yín. àbúrò wọ ọmọ irú kúkú ò lẹ́ máa sọ nígbà yìí gan ẹ máa sọ̀rọ̀ pípẹ́ bá ọmọ ilé kéwú yín sọ̀rọ̀. sẹ́yìn lẹ kọ̀wé ìwé mélòó lẹ́yìn tí kọ. ìwé èbò lẹ́yìn tí kọ kí lẹ́yìn mọ̀ nípa Islam tó gbé wá fún yín síbi kan tó sọ fún yín lẹ́ ń tẹ̀lé. bá a ti rí kan tó wá against ẹ̀sìn yín àbí wà tí Muhammadu wù tí ò da ẹ máa ní àdìsí ni kí ládìsí kí ni Kùránì èwo ni wọn kọ́ ní méjì. ẹ máa dá àwọn ẹgbẹ́ pé àwọn àfáà kan nílẹ̀ Yorùbá kẹ́kọ̀ọ́ dẹ́mu ká ní ìtàlá àfáà tí ò ní sẹ́. kárí ọ̀sẹ̀ kò débi báyìí náà ní simoni Muslim lòun tí báyìí pọ̀ pé lè yẹn yòrò ìwọ ọmọ Yorùbá àbí ìwọ ọmọ Fúlàní kọ́ ọmọ pé rẹ Muslim sọ bá ní Sàwùdí tán ni ẹgbẹ́ ríra yín gẹ́gẹ́ bí ẹrú tí ò lọ́pọlọ. àkànbí ẹ̀ka ti ẹ̀gbọ́ ẹ̀yà gbọ́ wọn fẹ́ sọ ẹ̀ka gbọ́ wọn fẹ́ sọ Ọbáṣọlá yìí béèrè kan lọ́wọ́ wọn ẹ̀ kọ́ntínú ẹ ṣe. bẹ́ẹ̀ni àwọn àfáà tí ẹ dákun mọ́ bọ̀ ifeama geography ẹ dákun àwọn àfáà tí wọ́n káńsù rẹ̀ so àti evidence tí wọ́n fi káńsù rẹ̀ yẹn so àtẹ́lẹ̀ ìtàn fi rọ́pò rẹ̀ nígbà tán káńsù rẹ̀ tán sẹ́ńkútẹ́ yàrá káńsù kan wọ́n á mú mi wá pé eléyìí ló wà ń bẹ òṣò a kàn nídìí evidence yẹn pé àwọn àfáà ti káńsù rẹ̀ òṣò a nídìí rẹ̀ dákun. ẹ jẹ́ kí n bá yín gbé jáde so àwọn ọ̀nà mọ́kábà nísìnyí so àwọn bá yín mú àdìsí yẹn jáde àkàlẹ́ fún táìmù ẹ̀ máa bá program lọ. ṣe é gbọ́ mi ṣá. ẹ wà pẹ̀lú yín adágún fún yín. so ẹ máa bá program lọ àwọn ọ̀nà mọ́kábà nísìnyí so mo rò pé ẹni tí ó bí mi léèrè ọ̀rọ̀ yẹn òun mọ tí ń jẹ́ mọ́kábà ń tiẹ̀ so ẹ máa ń wọ jáde. mákábà tá a lè fi ṣe báírò mákábà kọ́ àkàbà ni. tẹ bá rí wé tí àwọn òyìnbó yìí fi ń wá ìmọ̀ tó fi ń tẹ̀síwájú àwa wá jókòó sórí ẹ̀sìn ayé wa wá ń bàjẹ́. àdìsí kò sọ yìí àwọn afáà kan tún ní ó lágbára o tí wọ́n gírèdì láti ilẹ̀ Saudi wá àwọn afáà ilẹ̀ Yorùbá àdìsí tó kò sọ yìí. ló tẹ̀ ń bí mi lálẹ́ ìmọ̀ ìwà yìí. àkànbí ẹ ṣe sùúrù ọ ẹ kí a bá ìjàpá àfáà mi wà ń bẹ Mr. Sulaiman wà ń bẹ. ìgbà mi ara máa ń kọ́ yẹn ms ìgbà táyé wá ń tẹ̀síwájú táwa wá jókòó sí díẹ̀ sìn tágbáyé move forward àwa wá jókòó. Hello. Mr. Suleiman mo ti sọ fún yín rí pé ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé ni Mr. Suleiman ṣe ń gbọ́ tẹ́ bá ń gbọ́ ẹ mute mic yín tẹ́ bá lè hold on ẹ lè bọ́lẹ̀.
no ms náà ló ní pé nígbà táfà lọ wá tíra wa so kan lè máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lọ. àwa la máa sọ fún wọn pé ọ̀rọ̀ ti kàn wọ́n, wọn kàn ní tẹnubọ̀rọ̀ báyẹn etiquette. Mr. ọmọ òrìṣà ṣe wà ń bẹ̀. Bàbá ọmọ òrìṣà ṣe wà ń bẹ̀ o. ìjà wọn bọ́ọ̀lù ẹ̀wọ̀n síbẹ̀ nìyẹn. Now we go to that Mr. Suleiman. Hello Mr. Suleiman, ẹ lè ṣí máìkì yín báyìí. Hello, sir. Ẹ káàbọ̀, ṣé mùsùlùmí ni yín? I was born a Muslim, and Muslim ni mi. But èmi ò wá láti wá ja ìjẹ̀sìn. Èmi wá lọ síwájú ilẹ̀ Yorùbá ni. Àkì ń jàjẹ̀ ẹ̀sìn bí. Àkì ń jàjẹ̀ ẹ̀sìn bí. Èmi kò lè sọ fún yín ni pé like I love what you guys are doing because ilẹ̀ Yorùbá lè dà because èmi ò wá láti wá debate nípa ọ̀rọ̀ ẹ̀sìn or something like that ní pé tí ní ẹ̀sìn báyìí ẹ̀sìn kan báyìí ló da ẹ̀sìn kan because kò sẹ́ni tó kúrì tó dẹ̀ ti dé ọ̀run tó ní pé ẹ̀sìn báyìí lọ́lọ́run ṣe kí ló kọ ẹ̀ ọlọ́run lọ́ba fi ní mọ̀nà. My brother, are you still practicing Islam? Ẹ mà ní pé ibi tó bá bíyàn sí ó máa áàdì gan láti lè ní pé èèyàn fẹ́ fi nǹkan ẹ̀ lẹ̀ or something like that. Èèyàn kan lè dé yé ní pé èèyàn fẹ́ like for example now I practice Islam and then and my children are not practice Islam because I cannot force them to learn the key because the way tí àwọn afáàṣì kọ́yàn kọ̀kọ̀kọ̀ táfà kan máa ní kọ́ máa àwọn ọmọ tó street or something like that. Brother Suleiman. Yes. Ó ti tó gbà wo 13 follow MS Baba page 13 gbọ́ nǹkan tí wọ́n ń sọ ó ti tó gbà wo. Ẹ lọ bèrè mi lọ́wọ́ ta ni Ọlọ́run. Mo máa wo show yín now. I follow your show so many times. Ọmọ Yorùbá wo yìí ni mí. Mi ìbá ní ká gbọ́ látẹnu wọn kán sọ nǹkan tó fẹ́ sọ. Ọmọ Yorùbá ni mí. Èmi kàn support nǹkan tẹ́ ẹ ṣe pé tílẹ̀ Yorùbá nǹkan tó bá máa make ilẹ̀ Yorùbá dá lèmi support because for now because ẹ̀sìn kan tẹ̀ ló jẹ́ ta máa ní pé and discuss or something like that ta máa náà bára wa jà or ta máa náà bára wa fa wàhálà nítorí ẹ̀sìn or something like that kò sí ẹni tó kúri tó sọ pé ẹ̀sìn kan báyìí ló dáa or something like that mi kírun àánú ẹ̀dẹ̀ lè sọ pé ẹ̀sìn mi ló dáa jù or something like ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló ṣe kókó fẹ́mi ọmọ Yorùbá ni mí wọ́n bí mi sílẹ̀ Yorùbá ni ìdíwé táwọn afárá tẹ̀ ṣe ń bí efu tó ń ṣe online ó máa ń káyọ̀ lára ẹ máa I listen to Lágbájì last time the way tó yẹ sọ̀rọ̀ ó ṣe pípa ó ti wà lórí wa gan I cannot even teach my kid tó ṣe Islam I can't pípa everything pípa ni irú ẹ̀sìn wo nìyẹn I'm not saying like èmi kàn support ìtìlẹ̀ Yorùbá dání o and I support you guys mo support yín I always listen to your show and then èmi ò wá já ìjẹsìn. Káwọn ọmọ yín lẹ́sìn yan that is the best way. Mi wá. So that is the best thing. Ní ìjọ kan àwọn ọmọ mi a wà nínú train à ń jáde ni àwa pàdé àwọn Nàìjíríà kan wọn wá láwọn ń lọ sí church ọmọ mi dẹ̀ ń béèrè lọ́wọ́ ìyá ẹ̀ pé mọ́mì kí ló ń jẹ́ church so àwọn family yẹn wá surprise pé wáyé tọmọ yóò fi mọ nǹkan tó ń pè ní church kí ló fẹ́ fi ṣe àwọn kò sọmọ mi kan tó mọ nǹkan tó ń pè lẹ́sìn wọn ò bá mi bí tí mo ti ń kírun àbí ṣe nǹkan rí wọn ò ní experience yẹn na wọn ò lè ever ní wọn wálé ayé wọn ni kàn live life as a human being freedom of life èwo ni bó ṣẹ̀sìn wàá wọná bó kírun wàá wọná bó lọ church wàá wọ èwo lórí burúkú ẹ wo China now ẹ wo China ẹ wo báwọn people yẹn ṣe ń develop ẹ wo bó ṣe ń mókè gbogbo nǹkan tá à ń lò lé ní láyé tó jẹ́ electronic China ló ti ń wá Korea Japan Quran tá ń kà lẹ̀ Yorùbá Bible tá ń kà gan àlè produce ẹ̀. ṣé ẹ ti wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn bí. So Ifá mọ geography Yorùbá ń sọ. Ṣé wọ́n gbọ́ mi? Yes sir. So ẹ bá lọ wọnú
Sahih Bukhari kó wà ń bẹ̀. Okay. But ṣé mo tíra kan tí wọ́n pè ní Sahih Fiqh Sunnah? Number ẹni sùúrù ẹ máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan page kí ni number kí ni ẹni Sahih Buhari. Page kí ni number kí ni. Page hadith yẹn wà ní 6780. ẹ kò sáré bá wa gbé jáde. 6780. Buhari ni àbí kíni. Sahihu akhrajahu Bukhari. Afa Bukhari ni wọ́n gbà wá. Buhari náà ni ẹ Sahih Buhari náà. Sahih Buhari 6000 ó yẹ. Èyí bá yín gbé sí o. Yes, sir. So, wọ́n mú àdìsí yẹn wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n ní Umar bin Khattab torí mo ní hard copy lọ́wọ́ bí báyìí. wọ́n ní anna rajulan kana ala ahdi nabiy sallallahu alaihi wasallam kana ismuhu Abdullahi wa kana yulaqab bi Immara wa kana yad'aku Rasulullahi sallallahu alaihi wasallam wa kana nabiyyu qad jalladahu fi sharraf. So arákùnrin kan wà lásìkò Ànábì sallallahu alaihi wasallam, orúkọ arákùnrin yẹn ni alhamdulillah ana muslim, orúkọ arákùnrin yẹn ni Abdullahi, so wọ́n sì máa pè ní Immara. wọ́n ní ẹnìkan tó ṣe pé ó mọ pa Ànábì sallallahu alaihi wasallam, ṣe mọ̀ bóyá aláwàdà kan ni bá lọ sọ́dọ̀ Ànábì yóò sàmà sọ̀rọ̀ tí ó mọ Ànábì Ismail. So olóṣèlú sallallahu alaihi wasallam arákùnrin wa mú tíjọ́ kan wọ́n wá mú wá, Ànábì sì pàṣẹ pé kí wọ́n nà látara kó mu ọtí. So nígbà tí wọ́n nà lọ́wọ́ lárákùnrin kan bá ní ìrẹ́ Ọlọ́run bá ń sẹ́bi lárákùnrin yìí. Ànábì sallallahu alaihi wasallam sọ wáyé pé ma aksaru ma yóò tàbí faqala Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tí wọ́n tún ṣe ó tún pọ̀ ju tó ń gan sí lọ, mọ́ sẹ́bi lé fọlọ́run bá àlékẹ́lá mo fi búra ma alimtu annahu yuhibbu Allaha wa rasulahu, ìmọ̀jọ́ ipò nífẹ̀ẹ́ Ọlọ́run ó sì nífẹ̀ẹ́ Ànábì lọ. So tẹ́ bá rí àwọn masahil ọ̀rọ̀ ẹ̀sìn báwọn, so alhamdulillahi rabbil alamin, àwọn kan tí wọ́n fẹ́ gbalẹ̀ kí ó kọjá wọ́n wà nù platform tó sì ṣe pé àwọn náà ó sì sọ̀rọ̀ tó bá ṣe pé àwọn náà mọ̀ pé nìkan ń bọ̀ táwọn lọ sẹ́rí bá padà. Níbo l'Ànábì ti pa ẹni tó mutí? Ẹ jẹ́ wọn fi bẹ̀rù Ọlọ́run sí tá a bá ń sọ. Ṣùgbọ́n iṣu ta ni bàbá kan sọ̀rọ̀ bíbá ẹlẹ́kan. ẹ má bínú. Àdìsí tẹ gbé jáde nísìn ẹ sọ tẹ́lẹ̀ náà ni wípé àwọn àfáà ṣe rọ́dù fún àdìsí tí wọ́n gbé wá tẹ́lẹ̀ yẹn tó jẹ́ kí èmi wọlé nìyẹn pé wọ́n ti kó rọ́dù fún pé àdìsí yẹn ò da kò wúlò kì í sàdìsí rárá. So yín tá a nídìí níbẹ̀ náà nísìn náà ni wípé àwọn wo ni ẹ rí pé question tí mo bí yín léèrè nìyẹn, àwọn wo ni. Ṣé inú àwọn tó kó rọ́dù fún? So torí àdìsí tí wọ́n gbé wálẹ̀ kan yẹn sọ yìí ni nínú Sahih Buhari tẹ́ ti lọ wà àdìsí náà ló tún wà. So náà nísìn tèmi bí yín léèrè lẹ́ẹ̀kan náà ni wípé àwọn wo ni wọ́n kó rọ́dù fún àdìsí yẹn pé àdìsí yẹn tẹ́ni pẹ́ tó pé àdìsí yẹn ò da àdìsí yẹn àwọn kan ti dànù. So àwọn wo ni wọ́n dànù pé àdìsí báyìí o wọ́n ti dànù kò wúlò mọ́. School of thought mẹ́rẹ̀ẹ̀rin ta ni gbogbo wọn ni wọ́n sọ pé àdìsí yẹn lọ. Imam Malik sọ pé evidence wà fún ẹ máa gbọ́ evidence wà fún yín ẹ lọ sí mo rò pé ifá mọ geography yẹn tíra kan wọ́n ń pè ní Sahih Fiqh Sunnah àwọn ọmọ. Bàbá Báṣọlá ẹ má bínú àkàndé máa yà káàkiri báyìí ẹni sùúrù bàbá Báṣọlá ẹ má bínú ṣẹ́rí Mr. Ismail kọ́sítọ́mà mi ni wọ́n, so ẹ jẹ́ kí èmi àti wọn jọ sọ̀rọ̀ ìjọ. Mr. Ismail kẹ́ tó lọ ní tẹ́ sọ fún wa ní wípé wọ́n ti ṣe nákúdò àdìsí tí a gbé sójú skírínì tẹ́lẹ̀. Wọ́n ṣe násìkò mo pe nákúdò násìkò ni mo pe ọmọ sóòkù. Ṣé násìkò ni ó túmọ̀ pé násìkò ó tún ju nákúdò lọ ẹ ṣe ẹgbẹ́ mi débẹ̀. So ihun tí wọ́n fi ṣe násìkò ẹ̀ lèmi rò pé bá lọ mú wa bọ̀ àdìsí mi lè lọ mú wa tó jẹ́ wípé ẹni tó mu ọtí níbi eléyìí ẹni ṣòro ṣé níta fi ṣe násìkò ẹ̀ náà lélẹ̀. Èyí tí wọ́n fi ṣe násìkò rẹ̀ ni wípé àìkọ́kọ́ mo sọ pé àwọ̀lẹ̀ Ànábì ò kẹ́bà lè fún. Ànábì òun kò lè gbà yàn nímọ̀ràn ẹni tọ́mọ tí ó tó yẹ kó bá sọ̀rọ̀ má mú tí mọ̀ kó dáa ẹgbàá ló yọ sí tó lù láì ṣẹ́gun ọlọ́rẹ́. Ẹ má dà kíní ìró. Bàbá Ismail
wọn dá tó bá lọ́pọlọ ẹ jẹ́ àṣọ ànábì ò lọ́pọlọ náà tó bá lọ́pọlọ yẹ kó ẹ̀kọ́ lè bẹ̀rẹ̀ nìyẹn kò ṣe lúlù lóko òdodo tí mo fẹ́ sọ kò lè jó dùn mí tẹ́ bá fẹ́ sọ ní wọn sọ òdodo tí mo fẹ́ sọ yín sọ. baba Ismail ẹ wo question mi tí màá bí lọ́wọ́ yín ẹ listen very well but baba ìjọ ní sùúrù baba Mr. Ismail ẹ listen you need to listen very very well kẹgbọn nǹkan tí mo fẹ́ sọ yìí àdìsí tí wọ́n gbé sí òkè yẹn tí ms baba gbé kúrò tẹ́lẹ̀ tẹsán pé ẹ fẹ́ lọ mú àdìsí mi wá ẹ̀mélòó ni ẹni tí ó mutí níbẹ̀ ẹ̀mélòó ni ànábì sọ pé tán bá mutí kí wọ́n pa ẹni yẹn ẹ̀mélòó sà. wọ́n sọ pé tó bá mutí lálákọ̀ọ́kọ́ tó bá mu lẹ́lẹ́kejì tó bá mu lẹ́lẹ́kẹta tó bá mu lẹ́lẹ́kẹrin kí wọ́n pa. Ok so n tẹ́yìn sọ fún wa ní wípé rárá o àdìsí yìí o wọ́n ti parẹ́ ẹ wá lọ rí gbádìsí míì tó máa pa àdìsí yẹn rẹ́ àdìsí pé ẹni tó bá ti mutí lẹ́lẹ́kẹrin yẹn pa nígbà tí a máa gbádìsí míì yẹn wá ẹ wá gbé àdìsí ibi tí wọ́n ti mutí lẹ́ẹ̀mejì wá. wọ́n sọ pé mutí lẹ́kọ̀ọ́ àwọn sọ pé mo lálákọ̀ọ́kọ́ wọn ló mu lẹ́lẹ́kejì wọn ló mu lẹ́lẹ́kẹta ṣùgbọ́n tá a sọ ìyàwó yẹn kàkà láwàdà tó ṣe pé ìṣesí tí wọ́n ṣe nu so ìṣesí tí wọ́n ṣe continuously. rárá ẹ jẹ́ ká jọ ká mi ò ní fẹ́ ká parọ́ fáwọn èèyàn wa mi ì dẹ̀ ní fẹ́ kẹ́yìn náà parọ́ ẹtíkẹ́ẹ̀tì so a lè jọ tún ká ok ṣe gbọ́ mi so ẹ jẹ́ kàkà ok ṣe ó ní during the lifetime of the prophet ó ní ìgbà tí Muhammadu wà ní ilé ayé tó ń ṣẹ̀mí nílẹ̀ lágbàwá torí kò délẹ̀ rí ó ní there was a man called Abdullah ọlọ́kùnrin kan bẹ tí wọ́n ń pè ní ẹrú Allah whose nickname was donkey tí wọ́n máa ń pè ní ìnagijẹ ọ̀bọ and he used to make Allah's messenger sallallahu alaihi wa sallam ó ní ó máa ń pa Muhammadu lẹ́rìn ó máa ń ṣàwàdà pẹ̀lú Muhammadu ó máa ń pa Muhammadu lẹ́rìn ó ní the prophet said Muhammadu òjíṣẹ́ Allah sọ pé lash him because of drinking alcohol so Muhammadu ní ẹnà torí pé mu ọtí ẹnà náà kùnà ẹ má ṣàánú ẹ torí pé mu ọtí ó ní and one day ọjọ́ kan he was brought to the prophet ẹ mọ̀ pé ó ti kọ́kọ́ jìyà ètì yín yẹn lọ ẹ mú dání báyẹn o ó tún wá ní lọ́jọ́ míì ọjọ́ kan o he was brought to prophet wọ́n mú wá sọ́dọ̀ Muhammadu on the same charge lórí ẹ̀ṣẹ̀ tó ti jẹ́ irú ìyà ẹ̀ tẹ́lẹ̀ on the same tó bá ní the same wọ́n ti ṣe comparison pẹ̀lú nǹkan kan so ẹ ti mọ̀ pé ó ti mú tẹ́lẹ̀ nìyẹn on the same charge lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tẹ́lẹ̀ and was lashed on that so wọ́n tún wá tuntun náà again lẹ́lẹ́kejì ó ní a man among the people said ẹnìkan ó mọ̀ pé ẹni yìí máa wà pẹ̀lú Muhammadu ó ti máa pa Muhammadu lẹ́rìn ó ti máa dọ̀wẹ́kẹ̀ pẹ̀lú Muhammadu ó yẹ kó ti yùsì mọ́ Muhammadu dáadáa so ẹnìkan nínú wọn tó mọ̀ pẹ̀lú Muhammadu ó wá ní ó wà láà ó wá bẹ Allah ẹ má bínú ẹjọ́ so ó wá bẹ Allah ó wà láà curse him Allah ẹ mọ̀ pé àwọn mùsùlùmí máa ń ṣépè gan wọn kò sí tó kàn wọ́n kàn máa bẹ́yàn lépè ní Allah curse him ó ní Allah dá ọ̀nà ẹ̀rú sọ́dọ̀ lórí burúkú bó bá lọ kó mọ̀dé bó bá pàtẹ mọ́jọ́ tà bó bá jáde mọ́jọ́ darí wálé láyọ̀ ó ní how frequently he was being brought to the prophet ó ní báwo ló ṣe máa mú wá pẹ̀lú ànábì wá sọ́dọ̀ ànábì tó ṣẹlẹ̀ jẹ́ pé ẹni tó ti use mọ́ ànábì tẹ́lẹ̀ on Tuesday charge tó wá ti mutí yó ó ní the prophet said òjíṣẹ́ Allah wá sọ pé do not curse him ẹ má ṣépè fún for by Allah sórí nípa tọ̀dọ̀ Allah I know for he loves Allah and is apostle n tó jẹ́ kí ànábì sọ pé ẹ má ṣépè fún ó ló mọ̀ pé ó fẹ́ràn Allah ó dẹ̀ nífẹ̀ẹ́ nù òun náà ànábì mọ bó ṣe máa ń ṣe tí ò bá mutí sóhun ó mọ̀ pé ó fẹ́ràn òun ànábì mọ bó ṣe máa ń ṣe sí Allah tí ò bá mutí ó mọ̀ pé ó fẹ́ràn Allah etiquette so torí pé ànábì mọ̀ pé ó fẹ́ràn òun ó kàn rí pé mistake nìyẹn mùsùlùmí ni kì í ṣe kèfèrí etiquette mùsùlùmí ni ànábì dẹ̀ tó wá rí pé ó fẹ́ràn òun ló jẹ́ kánábì sọ pé má ṣe pé fún filẹ̀ mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi ìfẹ́ tí ó ní sí Muhammadu ni Muhammadu sọ pé má ṣe pé ẹ̀ẹ̀mejì ló wá mutí tó bá fi lè try rẹ̀ bó sí Muhammadu ṣe nífẹ̀ẹ́ tó yẹn tó múlẹ̀ kẹta tó bá fi lè try rẹ̀ tó múlẹ̀ kẹrin Muhammadu gbórí ẹ̀ sínú gbà wà ní ká gbórí ọmọ àforí ẹ̀ fọkọ̀ mu ni I trust him mo mọ̀ dájú ẹ̀ aláfẹ́ mú jẹ nìyẹn so eléyìí tí ẹ sọ pé ẹ fẹ́ parẹ́ ẹ̀ẹ̀mẹ́rin lóní tó bá ti mutí kí wọ́n pa so kò dẹ̀ sẹ́ wípé
nínú tẹsán pé ẹ fẹ́ parẹ́ kò sọ wípé tẹ́ bá ti múlẹ̀ méjì àbí ẹ̀mẹ́ta ẹ máa fún ẹ lépè rárá o so tó bá sọ pé kí wọ́n má ṣe pè fún a sọ pé wọ́n ṣe pè fẹ́ tó bá mutí àló máa ń pa ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹ́rin ní tẹ́ máa dìbọ́ǹkì nìyẹn so bóyá kẹ́ wádìí sí mi lọ torí lè yóò pa ìyẹn rẹ o ẹ ṣe tẹ́ bá ní tẹ́lẹ̀ sọ lórí ẹ o. Afa Ismail ní àfikún tí Ifeoma geography sọ. ẹ má ti fi nǹkan kan kún ẹ má fi nǹkan kan kún ẹ jọ ní ẹ má sùúrù ti náà fi nǹkan kan kún afa lẹni tí bá ń sọ̀rọ̀ ẹni sùúrù àfa àdìbò sẹ́yìn tẹ́ ẹ máa ń sáká àkìtà wá gbá ẹmú ẹ̀yin lẹ́nu fúra yín láfa ẹ̀yin àti tani. ẹ sá lọ́njọ́ mi lẹ́nu fúra yín láfa ẹ kó bẹ́ẹ̀ àfa kẹ. ṣé máa ti kẹ wá fi kún nínú àdéhùn tẹ mú ẹ wá má fi sílẹ̀ nǹkan kan kún sẹ́ mo bí léèrè bí nǹkan tó tẹ ẹ sá lọ ẹ sì padà wá kò mọ́. sí nínú násìkò nǹkan tí ó pa àdìsá àkọ́kọ́ rẹ àti pé lákọ̀ọ́kọ́ ó yẹ kí n bí lè béèrè yìí ní àmọ́ kí n yànnà náà fún àwọn tí ń gbé wa nílé ìyàtọ̀ wà ní àárín ìjìmáwù àti mọ̀jùmọ́ọ̀ ìjìmáwù fáyìn tẹ́ ń gbé wa nílé ni pé àgbáríjọpọ̀ àwọn èèyàn là ń pè ní mọ̀jùmọ́ọ̀ ìjìmáà ní apá kan àwọn èèyàn kọ̀wáìdù sólò ṣẹ̀ríyà tó bá fẹ́ dájọ́ wọ́n máa ń dájọ́ pẹ̀lú àgbáríjọpọ̀ àwọn ènìyàn tí wọ́n pọ̀ síbì kan tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó bá pọ̀ ní wàá mú ní wàá fi ṣèdájọ́ torí ẹ̀ náà fi gbé ọ̀rọ̀ àwọn tó pọ̀ ní àdìsá lákọ̀ọ́kọ́ wá pé ẹ̀mẹ́rin àwọn àdúgbò ni wọ́n fi dájọ́ pé ṣẹ̀ríà ìsìláàmù ẹni bá mu sílẹ̀ kẹrin. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn sọ̀rọ̀ ẹ má tẹ mọ́. torí pé ó ti wà bẹ́ẹ̀ wípé àwọn tó pọ̀ ló sọ ló sì di òfin arákùnrin yẹn dáa àwọn tó lé kéré ni wọ́n sọ pé àwọn ò fara mọ́ tó wọ́n ní ìjìmáwù kó mọ̀jùmọ́ wọlé ẹ lọ sí ìjìmáwù kófin mọ̀jùmọ́ ṣé kí ó lẹ́ ń sọ yẹn àbẹ́ ń sọ gbà. ẹ má wulẹ̀ ságídí kò síbi tẹ́ fẹ́ sápamọ́ sí àwọn tí ò kí ẹ ṣe ọlọ́pọlọ tí wọ́n wà Mr. wọ́n lè Adigun gbọ́n tẹ́ ń sọ pẹ̀lú làákàyè wọn pé kíní ìyá ẹ ṣe gan wọ́n làákàyè mú ẹ ṣe gan ẹ ṣe gan tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fún wọn ní second chance ẹ jẹ́ ká fún Mr. Ismail customer mi wọn mo dẹ̀ like wọn lọ́dọ̀ àwọn balẹ̀ ẹ pé wọ́n yín tarot mo mẹ̀yìn dáadáa ẹ tí pé wọ́n yín tarot nígbà tá à ń sọ̀rọ̀ yẹrin tí màá yín so sọ. Mr. Ismail ẹ fún wa ní evidence ẹ jọ ẹ máa evidence. so nínú tírà tí mo gbé jáde fún yín tí mo ṣàlàyé ó ní wípé àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin tá a ní Imam Maliki. ṣé tírà yẹn náà lélẹ̀. èwo ni ẹ sọ ìfikì sọ eléyìí tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ yẹn. ṣé èyí tí mo kọ́ kà tẹ́lẹ̀. rárá ẹ fẹ́ sọ̀rọ̀ tírà kan ẹ ń dákọ̀ Imam Maliki Abu Hanifa fancy. mo ní ibi táwọn àfáà yẹn ti sọ wípé wọ́n ti parẹ́ sọ ìfikì sunna ni. ẹ jẹ́ ká ẹ sọ bẹ́ẹ̀ kan gbé jáde sójú screen lèmi míì kó má jẹ́ pé nǹkan tá a kan máa sọ lórí etiquette. sọ ìfikì sunna ni mujalladu alákọ̀ọ́kọ́ ibi sọ ìfikì sunna. ok ẹ farabalẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pípẹ́ sódà tó máa fẹ́ bá yín gbé jáde wọ́n á lè mọ bí wọ́n ṣe máa gbé jáde etiquette ẹ ní sùúrù ó yá ẹ pé fún wọn bàbá mẹ̀sìn gbọ́ yín ẹ pé fún wọn ọmọ àbáyín present. sọ ìfikì sunna. so mujalladu ẹlẹ́ẹ̀kẹrin. báyìí ẹ fẹ́ gbé yẹn jáde báyìí sọ yìí fíkì sẹ́yìn lè gbé jáde. mo ti rò pé sẹ́yìn lè gbé jáde látọ̀dọ̀ yín. mo rò pé bóyá àdìsí kan náà fẹ́ dárúkọ tó máa dárúkọ náà bẹ̀ bàbá yìí lẹ́ máa gbé jáde lọ́dọ̀ yín báyẹn o tó wáyé pé tíra yẹn wà wájú yẹn lè ṣí kámẹ́rà yín kájọ máa ká o tó máa kọ́ lárúbáwá àjọ máa ká ẹ ti gẹ̀ẹ́sì ẹ ní problem. owó kíní ẹ̀wọ́ yóò ti wọ 1000. ẹ bá àwọ̀ ẹjọ́. mi rò bẹ́ẹ̀ mi rò pé létí wọ 1000. ó sì wù mí yẹn bá fi hàn yín dáadáa wà láyé. ṣe ẹ ní kí n yẹn lọ́wọ́ a lè gbé nọ́mbà tó máa tẹ̀ jù sí. ẹ bẹ́ẹ̀ sì máa tẹ̀ sí comment section bẹ́ẹ̀ sì máa tẹ̀ síbẹ̀ mo ti tẹ̀ sí. ẹ má bí everyday balling ò ní láti ṣépè fún mi náà kò dá náà ò ní láti ṣépè fún mi láìpẹ́ ò lè tó yẹn náà ṣọmọ arab yẹn ṣé fúlàní ni ẹ̀mí. imagine ẹ̀ ń ṣépè fún èèyàn yín tẹ́jọ jẹ́ black o ẹ̀ ń ṣépè fún ọmọ ìyá yín ẹ̀ ń fẹ́ pa ọmọ ìyá yín nítorí ọmọ lárúbáwá tí ò mọ̀ yín rí tẹ́ ẹ bá rí mọ̀ ọmọdún ṣe dá mọ̀ ó dá mọ̀ ọmọdún mọ̀ náà bẹ́yìn mùsùlùmí ọpọlọ yín ti lọ wọ́n ti sàsí yín àlá tí ń ṣe yín ẹ̀wẹ̀ pa ọmọ ìyá yín torí ọmọ lárúbáwá àwọn apọ̀dà àkótí létà àwọn ọmọ ẹrú ẹgbọ́n sókè yàrá. ms mo wà pẹ̀lú bẹ́ẹ̀ ms. mo ń gbọ́ yín. ẹ jọ lórí ọ̀rọ̀ nínà yẹn ẹ jí ká try nǹkan kan sìn ẹ lè lo Germany àbí kẹ́ lo UK téèyàn bá lu ọmọ téèyàn bí kí ni ìdájọ́ rẹ̀.
ẹ wo ká gbé wá káwọn èèyàn kà ni. ká gbé wá sí káwọn èèyàn kà. ẹ gbé wá káwọn èèyàn rí because ọ̀rọ̀ tá à ń sọ yìí it's like pé à ń ṣeré àbí bóyá. pàṣẹ ni owó lórí burúkú náà ṣé ó bá wọlé wọn ló máa fowó ẹ̀ ṣe ìjọba ìlú ló lè sọ pé nǹkan báyìí òun fẹ́ nílùú ẹ̀yẹ wo ẹgbẹ́rún dákẹ́jàre àbí wọn bá àwọn tí ò lọ tí wọn lè dá ronú sọ̀rọ̀ ìjọba ìlú ló lè sọ pé inú ìlú mi o ẹ má gbà wọn wè inú ìlú mi o ẹ má mutí kò ń ṣe àlá tó lóun dá yàtọ̀ ni. ẹ ṣe sùúrù Mr. Ismail nǹkan tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ṣé ẹ rí ẹ̀sìn Islam Muhammadu ló dálẹ̀ èèyàn ló máa ń ṣòfin gbogbo àwọn òfin ẹ má ṣu má tọ̀ ẹ má yín bá mutí ẹ lù ẹyin bá ṣe lé ẹ Muhammadu ló sọ gbogbo ẹ akọni ìlàkàn ti jí ni Mr. Ismail ẹ̀sìn yẹn irọ́ lásán ni Muhammadu lẹ́ ń sìn now ibì kan wà nù àdìtì tó sọ pé tọmọ yín bá ti pé ọdún méje tí kò bá kírun pé ọdún méje àbọ̀dún mẹ́jọ Muhammadu ní kẹ́ ẹ nà ibi tẹ́ ẹ bá na ọmọ yín òun nìyẹn if someone beats their child in the UK they are likely to face investigation by the police local social services which can lead to emergency removal of the child lẹ́yìn tó bá gba ọmọ yẹn lọ́wọ́ òbí yẹn criminal charges and prison sentence á tún lọ ṣẹ̀wọ̀n torí pé ẹ̀nà ọmọ yín ni ọ meanwhile Muhammadu ní kẹ́ ẹ máa lu ọmọ yín tí ó bá kírun ó ní ẹni tó bá mọtí kan lù inú bíi tó yẹ pé wọ́n máa ń gbé ọtí kiri ni àárọ̀ kùtùkùtù ẹ máa ráwọn òyìnbó yẹn wọ́n kàn wá fẹ̀sìn yìí wọ́n kàn fẹ́ wá fi destroy wa ni wọ́n ti rí pé tá a bá fẹ́ appease àwọn gods wa a máa ń lo ọtí òun náà ṣe ń gbé àwọn òfin ìdè ń gbé òkúta bá ti ní kó máa mọ ọtí tá a bá fún wọn ṣẹ̀ríà ẹni tó ń bọ Ògún tó bá fẹ́ ta ọtí lẹ̀ kò ní lè ṣe gbogbo ọmọ nǹkan tó ń ṣe náà wọ́n fẹ́ destroy everything kan gbalẹ̀ yín ni wọ́n fẹ́ gba tọwọ́ yín kan gbé ìmí ìlẹ̀ yín lọ́wọ́ nǹkan tó fẹ́ ṣe nìyẹn you just need to wake up káwọn kan ọtí ta ti ń mu fàájì ta ti ń ṣe ń lẹ wa káwọn wèrè kan wá dé kan wá meanwhile wọ́n ti ń mu tí ń lẹ lárúbáwá o wọ́n ti ń ta ọtí ní ilẹ̀ lárúbáwá o wọ́n ti ń ta ọtí o wọ́n wá ń gbé òfin kan wá nítorí ẹ̀mí jẹ́ pé ẹ̀sìn yìí ẹ̀sìn Fúlàní ni wọ́n fẹ́ gba tọwọ́ wa kán lè gbalẹ̀ wa ní ẹ̀yìn ẹ̀yìn jí ẹ má sùn irọ́ lásán òun ló wà ń bẹ̀ kò ságbára kankan ń bẹ̀ ẹ̀tàn lásán ni so tí ẹ̀yìn tá a fara wa kan bá sọ pé Ọlọ́run sọ pé kíní kan ní Kùrán irọ́ ló ń pa fún yín ẹni àáfà ẹgbẹ́nu dákẹ́ ẹgbẹ́nu sàn Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ nínú Kùrán Ọlọ́run ò lè fẹ́ sọ̀rọ̀ kó máa bá wa sọ lárúbáwá àti mọ Ọlọ́run tẹ́lẹ̀ náà so Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ nínú Kùrán Allah Muhammadu ló ń sọ̀rọ̀ nínú Kùrán àwọn ọmọ lárúbáwá jẹ́ ló ń bá wí so táwọn kan bá believe pé anything tẹ́ bá ti gbọ́ lẹ́nu MS Ọlọ́run ló sọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn anything tó bá ti gbọ́ lẹ́nu Muhammadu wọ́n believe pé Allah ló sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹnu Muhammadu ni so bó ṣe rí nìyẹn ṣe má yẹ ká máa tanra wa mọ́ ojú ti là. wọ́n máa sọ òun lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bíi pé èèyàn gidi ni wọ́n ọ̀rọ̀ burúkú ló dẹ̀ ń jáde lẹ́nu wọn ẹni tó bá mọtí lẹ́ẹ̀mẹrin kan pa ní soríire. èwo lọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ tí ó yẹ kí ẹ máa sọ ní public no sense torí ẹ̀sìn wèrè kan tẹ̀ ń ṣe ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹrin kẹ́ pa ẹ̀fọn lẹ́fẹ́ pa ni àbẹ́kú ẹ̀yà wèrè ni èwo lórí burúkú náà ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹrin kẹ́ pa wọ́n máa sọ̀rọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bíi pé èèyàn gidi ni wọ́n àwọn àgbákò èèyàn láwùjọ wa ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹrin kẹ́ pa obìnrin tó bá ṣe sìnà ẹ̀rí mọ́lẹ̀ kẹ́ sọ́ ló kò pa ẹ wo rọ́bìsì ọ̀rọ̀ lẹ́nu. Àkàbí ìdí nìyẹn tẹ́ fi rí ní àwọn ilẹ̀ haúsá bí àwọn Kánò ní ìṣẹ́rìí kí wọ́n fẹ́ gbà kan máa ta ọtí mọ́. bọ̀ wọ́n lè máa náwó rẹ̀ ní kọ́ńtírì míì kí wọ́n máa ta ọtí yẹn ká máa fowó yẹn tún kọ́ńtírì táwọn ṣe bọ̀ ní kọ́ńtírì táwọn tí sẹ́rí àti rinlẹ̀ wọn ò fẹ́ jẹ́ kẹ́ ẹ̀ ta mọ́. so ìdí nìyẹn gbogbo nú àwọ̀ yẹn báyìí tẹ́ bá rí bí wọ́n ṣe ń lọ ń kó àwọn èèyàn. òfin òsì ni ànábì ṣe ó wà nù àdìsí mi nínú subul salam nínú Bulugul Marami arákùnrin kan bó ṣe wà ń bẹ̀ kí n sọ ìbára rẹ̀ ní Yorùbá ó lọ bá ànábì nígbà tí ànábì wà mọ́sálásí ó wá sọ fún ànábì ya Rasulullah ní sọ náà tù ó ní òjíṣẹ́ Allah èmi ń ṣe sìnà fàárùjù bíi ànábì wa gúnrípò lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ kò lápá àdùmí fàkọ́jà lè ó tún lọ bá ànábì gẹ́yìn pé òun tó ṣe sìnà ànábì tún gúnrípò lọ́dọ̀ rẹ̀ tó sáfi tó ẹ̀mẹ́rin báwọn lẹ́yìn tó wá di ẹlẹ́kẹrin kí la ya Rasulullah ànábì wa ní àfààní ta majnun sí ọ̀ya wèrè arákùnrin wa ní là pé òun lálàáfíà
ànábì wá pe àwọn sàbẹ wá ní fàárùjù bẹyìn ẹ máa mú lọ ẹ lọ sòkò pa kẹ pa kí ló ṣe ó lóun ṣe sìnà òun bí ó sọ fúnra rẹ̀ ló fẹnu ara rẹ̀ sọkùn ṣe sìnà lẹ́ẹ̀kín lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin ẹ dákun ìyẹn sọ ó dáwàdà ó sọ kò sọ ṣé ó yẹ kí òjíṣẹ́ Allah tó dẹtọ lọ́run ṣé ó yẹ kó ní wọn mú yàn kan lọgún lọ sọ ló kò pa. bọ́yìn ò pé. ẹ máa wá tó ń dúwá ẹ máa wá ní àwọn kan wọ́n ti rọ́dù wọ́n ná kídù àdìsí wọ́n ná kídù kínní kan àfa yìí ò mọ kí tó bá mọ kí nínú ìdájọ́ ṣẹ̀ríà ọ̀rọ̀ téèyàn bá pọ̀ sí lórí ìdájọ́ lórí àwọn màsáìbò àwọn àfa tó mú tíra àwọn wáhùn tí wọ́n jẹ́rìí ọ̀rọ̀ wọn ni wọ́n fi mú ìdájọ́ ṣẹ̀ríà kalẹ̀ tó fi di pé ẹ̀ ń rí ní ìsinmi ṣẹ̀ríà Islam pé ẹni yìí ò torí pé àwọn tó pọ̀ ló sọ ni wọ́n fi sọ di òfin ṣẹ̀ríà Islam tí ó káwá gbé sí làákàyè so ìyẹn sọ pé òun ṣe sìnà kí ni tó burú bẹ́ẹ̀ ṣe bóun ló nira ẹ̀ òun ló lo ara the rẹ̀ next thing ni pé kí wọ́n lọ pa. the next thing ni òjíṣẹ́ àdáwà ni ó yẹ mú ẹ lọ pa. láìsẹ̀ fún. tó ò lè bá ṣe wá sí ni ká sọ pé òtítọ́ ni wá òtítọ́ ànábì ni ọ̀ lè ṣe wá sí fún un. sẹ́rí afa sẹ́rí òyìnbó wọ́n mú ilé ayé yìí débi pé wọ́n bílíìfù pé o ò ní ráìtì láti họ́ọ̀tì ọmọ làkejì àbí nǹkan tóun náà ń sẹ̀mí igi tó wà níwájú ilé ẹ̀ o kò lè padà bò kó gé ẹ ní a ọlọ́pàá máa gbé ẹ. Àkànbí tí wọ́n bá ń rétí quality téèyàn fi máa ń tẹ̀lé òjíṣẹ́ tá a bá yọ ti jàgídíjàgan kúrò mi ì rí kankan lára nábì. ó useless gan. mòjísà ò ní kéèyàn lè padán kò sí kankan tó lè ṣe nínú lójú ogun tẹ́tí tó ti ń jagun wọ́n tún ta ọfà bá ọ nothing mi ì rí kankan tí màá nìyẹn ní wọ́n lọ́mọ ẹnìkan kú nínú àwọn mùsùlùmí ọmọ rẹ̀ kú ànábì lọ kí báwọn jésù tẹ̀ sọ pé lágbájá tiẹ̀ sọ omi dọ̀tí wáìnì wọ́n ti sọ pé Musa kí ni Musa ṣe wọ́n ní Musa la òkun pupa ó ṣe kinní kan ó là bọ̀bọ̀ yìí kò sí kankan tí wọ́n lè fi rétí ẹ̀ àfi irọ́ bí kan ló ń yí orí rẹ̀ ń yí 360. ẹsẹ̀ rẹ̀ kún kẹlẹ̀ arínúròde olùmọ̀ràn ọkàn. ó ní òní bòjì. ẹni òní bòjì. hello. Yes sir. Yes sir. hello. ó ṣe màjíìkì o máa tójú ń dùn tó máa ń ṣe wá sí yẹn oní ànábì ṣe mòjísà àbáwò lè sọ ló fẹ́ sàlùwàlá omi tó lè fi sàlùwàlá kò tóun nìkan pé ó wá ń sanwó wọ́n wá dó lábẹ́ èèyàn bíi 300 wá fi omi yẹn ṣe àlùwàlá wọ́n máa nǹkan máa tí ojú ń dùn ló sọ pé wọ́n ní ànábì ò ṣe mòjísà àbáwò ṣe lè sọ. omi ẹkún ojú Muhammadu téèyàn 300 dísàlùwàlá yóò ṣe àgbákò ni. Muhammadu kọ́ bóbi èṣù lọ pàfẹ́ẹ̀tì síjú àti kọ́ pààyàn. bẹ́ẹ̀ni iyún da nínú àwọn àti dígun jalè. bẹ́ẹ̀ni nínú àwọn mùjísà tí wọ́n ṣe iná ni pé kọ́ máa ṣe 9 sọ̀m lálálẹ́ kílẹ̀ tó mọ́. kó bókun sùn kó bẹ̀rù sùn kó bọ́mọdé sùn kó bárọ̀ yẹ sùn. náà mùjísà nìyẹn àwọn perfect. ó wà perfect níbi lẹ́yìn. for me èmi ò rí kan tó useless tó ànábì mọ́mọ́ ó useless gan very useless man kò ní pagidi kankan nílé ayé àfi ẹ pa báwo ló ní kọ́ pààyàn nítorí ọtí àlùjọ náà wọn ìjọ tó ní wọ́n mú tí ń bẹ ọ̀dẹ̀ ní kọ́ pààyàn nílé ayé nítorí ọtí. ẹ̀yin Àkànbí tá a bá wá yọ ti bísínẹ́sì táwọn ará Saudi tí wọ́n ń fi kinní yẹn ṣe ǹjẹ́ bìlíìfù pé àwọn yẹn gò fà lu ànábì yẹn. ẹni tó wọn lè proud ẹni tí yóò ṣe é mú yẹn gan. wọn value rẹ. èèyàn tí yóò ṣe é mú yẹn gan. ẹ máa value rẹ ní Khadija tí wọ́n jọ bẹ̀rẹ̀ programu yẹn wọn àbá ti wú ibẹ̀ kí wọ́n fi ṣe títì ibi tí wọ́n sin Khadija tí wọ́n wú bẹ́ẹ̀ dà ni wọ́n fi ṣe títì ni. gbogbo àwọn sàhábà ni wọ́n fálù gbogbo àwọn sàhábà thank you. wọ́n fi ṣe títì ni wọ́n fi kọ́lé wọ́n fi fábíà gbogbo tí wọ́n kú síbẹ̀ àwọn fi ṣe títì ni. ànábì kan kọ́ ni wọ́n ṣe sínú mọ́sáàsì náà sí wọn ta ló mọ̀ ní ànábì kẹ. ẹni tó ń lọ kú ẹ. bóyá ọba kan ni wọ́n kàn ṣe síbẹ̀ tí wọ́n ti ń kókó ànábì wọn dànù wọ́n sọ pé àwọn òkú ànábì ló wà nínú mọ́sídùú tí wọ́n máa parọ́ fúnra wọn kí wọ́n jẹ́ kí Amẹ́ríkà wọ́ ọ̀dí wọn wò kí wọ́n tọwọ́ bọ̀ ọ̀dí wọn ọjọ́ kan báyìí ní Islam máa fi tú ní gbogbo àgbáyé. àwọn èèyàn ń plan fún wọn ni wọ́n ti mọ nǹkan tí Islam ń gbé bọ̀ ẹ̀sìn yẹn fẹ́ bà ayé jẹ́ ni náà ẹ̀yin ò wá mú ìdùnnú kọ̀ọ̀kan wá lẹ́yìn ìpayín kéke ẹ lè kó lù kí ló dé ó fọmọ sògùn owó ni
àdìsí kan láka yìí ṣé ànábì ò lè ṣe wá sí fẹ́ni tó kó ń ṣe sí lẹ́nu ara rẹ̀ lẹ́ẹ̀mẹrin tó fi wá ní ọpá. bàbá wa Adigun ẹni tẹ́mi kan béèrè náà ni pé kí làpẹẹrẹ tá a fi mọ̀ pa ànábì ni ọ́ òun náà ni pé kó máa dá ara tẹ́nìkan kò tí ì dárí láì ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ó sì máa tẹ̀lé ọ láì ṣe pé wọ́n ẹsẹ̀ ní kó máa ṣòfin pé pa á. àwọn èèyàn láìkì mùjísà kẹ́ máa rí nǹkan ìyanu èyí lábọ́yá ló ṣe báyìí tàmẹ̀dọ́ ló ṣe báyìí no àwọn èèyàn láìkì ẹ̀ bó ń ta wá pé ọlá ànábì ọ̀dà kẹ́ mo àti sọ̀rọ̀ yẹn rí nígbà tá ànábì lòun lọ sí Isra wal Miraj nínú tafsir Jalalayn nìkan láti ké ni so ó wá lóun dé nígbà tó wá dé ó wá ń sọ fún Abubakar pé àwọn lọ sí Isra wal Miraj Abubakar wá gbà pé bẹ́ẹ̀ ni so dákítà ya Rasulullah tòótọ́ ló sọ pé ó lọ sí Isra wal Miraj. ìkànnù àwọn Yẹhudi wá ń kọjá lọ wá gbọ́ àwọn èèyàn wá wájú rẹ̀ ìkànnù àwọn Yẹhudi wá ń kọjá lọ wá gbọ́ pé ànábì lọ sí Isra wal Miraj ó lọ sánmà ó kù nínú ayé ó lọ sánmà ló bá ní ọ̀dà òun ní question tó ń fẹ́ béèrè lọ́wọ́ ànábì o náà bá ní kó lọ béèrè question nígbà tí ó déwájú ànábì ló bá ní ìrẹ Muhammad ó níyẹ ó lọ sánmà méjèèje ó ní bẹ́ẹ̀ ni kí ló lọ ṣe ó lọ gbàrún wá ó lọ gbàrún ó ní bẹ́ẹ̀ ni ó yá gbẹ́sẹ̀ ọ̀tún rẹ̀ sókè lànàbì bá gbẹ́sẹ̀ ọ̀tún sókè ó ní ó yá gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ànábì ní kò possible kéèyàn gbẹ́sẹ̀ méjèèjì kó dó lórí òfurufú ẹ̀sẹ̀rí nǹkan ìwọ tó lọ sánmà méjèèje ló lè dúró lófurufú lójú wáyé ọdẹ lọ sánmà méjèèje níwájú wa tó bá wá jẹ́ sí pọ́lọ́n ló kí ohun tó tọ́ ni tẹ́ pé wọ́n kí ọ pé kó lọ gbàrún wá kí ló rán ẹni tó rán ọ ẹni tó ní kó wá gbàrún wá kó wá jẹ́ kó dúró ní òfurufú níṣẹ́jú gbogbo àwọn èèyàn. irọ́ òfò irọ́ orí burúkú ni wọ́n fi ń gbé bọ̀bọ̀ yẹn irọ́. Professor Fela ti Nàìjíríà ó padà ó ṣe mùjísà ó ṣe karama ju Muhammad lọ ẹ dispute ẹ̀yìn afa ẹ lọ́ máa jẹ́ Professor Fela ti Nàìjíríà ẹwà mọ tó fọ́nì ni pé ntọ́lọ̀ ń fún wa nílẹ̀ Yorùbá ó ní value ju gbogbo àwọn tá a lè pè ní gbogbo àwọn yòókù yẹn lọ gbogbo àwọn ti sílẹ̀ Saudi yẹn kí làkọ́kọ́ náà ni pé sàárè Ọ̀rúnmìlà sàárè Igbá sàárè Àwò sàárè Ògún ẹ̀ lérí ẹ̀ ń rí sàárè Ànábì sí ẹni tí ẹ fẹ́ pè lójíṣẹ́ Ọlọ́run wálé ń rí sàárè rẹ̀ dáàmì wọn pa ni ẹni tẹ́ tún fẹ́ pè lójíṣẹ́ Ọlọ́run wọn tún pa. yóò dáa fún bàbá yìí a sì rí fọ́tò rẹ̀ a sì rí sàárè rẹ̀ wọ́n máa play game yẹn ni. tactics ní fẹ́ni tó bá lè ronú. Jésù tó ti ṣáájú rẹ̀ ó ní fọ́tò bọ̀ Muhammad tó wá dé lẹ́yìn rẹ̀ kò ní fọ́tò. lẹ́yìn 500 years. lẹ́yìn 500 years kò wá ní fọ́tò. ẹ wá ní sàárè. bọ̀ ó ní sàárè. wọ́n ti fọpọlọ wa ṣeré jìnnà kò ní dáa fún gbogbo àfáàlẹ̀ Yorùbá àti gbogbo ẹni tẹ́ mùsùlùmí wọlé Yorùbá. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹ̀yin ẹgbọ́n sókè ibo ni ariwo ti ń dún Mr. Idosu Mr. Jimoh. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹgbọ́n sókè ṣé mùsùlùmí ni yín. mùsùlùmí ni mí o. alright so Ọbáṣọlá ẹ lè bá wọn sọ̀rọ̀ wọ́n ní mùsùlùmí làwọn. ok ẹ kálẹ́ Mr. Jimoh. ẹ kálẹ́ o. báwo lọ́dọ̀ yín sá. adúpẹ́ sá o. ǹjẹ́ òfin tí wọ́n ṣe nínú òfin Islam tó já sí pé wọ́n ní téèyàn bá mutí lẹ́ẹ̀mẹrin tó bá ti mú lẹ́ẹ̀karùn-ún ẹ sọ orí ẹ̀ kalẹ̀ kí lẹ rí sófin yẹn. òfin yẹn lágbára púpọ̀ o. ó lágbára díẹ̀ bá ṣe inú Al-Qur'an náà nìyẹn so ọmọ ìmáàmù ni mí bọ̀ àtọjọ́ tí ms ti bẹ̀rẹ̀ ètò tí mo ti ń fọ́lù ẹ̀ mo máa ń play ẹ̀ pẹ̀lú MP mi ni so ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ mo fi ní kí n wá sí orí ètò yín kí n wá sọ pé wọ́n lè bá mi dá sí so mo máa ń gbé MP jáde sí ẹnu tàwa mo máa ń connect ẹ̀ mọ́ ètò ms baba so alẹ́ Friday ti àná yìí àwọn kan wá bá mi dá ní ẹnu tàdọ̀ wa wọ́n fọ́ gbogbo MP yẹn so mo dẹ̀ wá rí pé àwọn tàjọ lọ sí ilé kéwú tí èyí sá kúrò bẹ́ẹ̀ ni wọ́n wá sí sẹ́yìn so mo ṣe ní kí n wá sí ètò lálẹ́ kí wọ́n sọ. wọ́n wá fọ́ MP. wọ́n fọ́ gbogbo ẹ̀ wàláì wọ́n da gbogbo gàrú gbogbo ẹ̀ kódà àwọn ọmọ mi gan wọ́n fà ya. àdúgbò wo ni.
inú Benin ni o Benin Republic. àdúgbò níbo ní lẹ́kọ̀ọ́ níbo ni. no kì í ṣe kó o kì í ṣe kó o. inú Benin ni inú Benin. ok kí la fẹ́ sọ àkọ́kọ́ náà ni wípé ẹ kọ́kọ́ wà careful fún wọn torí pé eléré burúkú ni wọ́n lè fún wàrà wọ́n lè dá wàrà nù ni wọ́n lè fún wàrà so àní tẹ̀yìn náà ń ṣe ẹyin tó dáa ni so torí wípé ẹyin náà tó ń la àwọn èèyàn lójú ni but lọ́dọ̀ tí wọ́n yẹn ó dàbí ìgbà tó jásí pé ẹ̀ ń kó sùtá bá wọn ni so ntí Islam dẹ̀ ní òun náà nìyẹn àwọn náà máa ń fẹ́ rúlu gbogbo ibì kan wọn kì í fẹ́ jẹ́ kí káwọn tún rí anything tí yóò tún máa jẹ gàba lórí àwọn so ẹ̀yin lẹ́wàá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàyè yẹn so anything. kódà gan bí mo ṣe ń gbọ́ ọlọ play ẹ̀ fún àwọn ẹ̀gbọ́n dádì mi àti dádì mi mo ní gbogbo alukurani tí ms baba ń kà káwọn gan lọ wò ó tó bá jẹ́rán ló pa kàn jẹ́ kí n mọ̀ so wọ́n dẹ̀ ní kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn wàhálà kìnnìkan bọ̀ mo mọ̀ pé àwọn náà ṣiṣẹ́ yẹn ṣá so mo ṣe ní kí n wá sórí ètò lálẹ́ kí n wá sọ. ok ẹtẹ́yìn bá tún lè kúrò ní environment yẹn tẹ́tún bọ́ síbòmí tó jásí pé jìnnà sí wọn díẹ̀ tẹ́yìn bá tún continue iṣẹ́ yẹn lọ́nkọ́ báwo ni. ẹ mọ̀ pé kọ́lọ́ ń ṣàánú wa ni àwa tó jẹ́ inú Benin láwa yìí àti ṣéǹjì environment yẹn ó máa ń le fún wa nígbà tá a gbọ́ English tá a gbọ́ nǹkan lẹ́yìn French nìkan tá a gbọ́ so ẹ mọ̀ pé àti wọlé sí Nàìjíríà ó le fún wa òun ló jẹ́ kí n wá sórí ètò lálẹ́ kí n wá sọ. ok. kí wọ́n ṣe stop ẹ̀ fún náà kan ṣe sí náà. àwọn ará Benin ló ń kọ́mẹ̀ntì sálẹ̀ yẹn pé níbo ní Benin. níbo ní Benin bẹ́ẹ̀ ni. Kétu ẹ máa sọ fún wọn Kétu. ṣé ó dàbí Kétu ni then ẹ̀yin náà ẹ máa wà careful lẹ́yìn àwọn àsìkò yìí so ẹ máa wà careful dáadáa tó bá ṣe ń rí yín ó sì wà òkè so Islam ìṣẹ̀sìn kan tí èèyàn lè gbẹ́mi lé dàbí alára so àwọn èèyàn abẹ ẹ wo woman kan tí wọ́n yọ lady tí wọ́n yọ ìjáàbù lé lórí tí wọ́n yọ ìjáàbù lórí rẹ̀ yẹn woman tó ní school yẹn àbí tí wọ́n lọ yá àyè rẹ̀ àyè tí wọ́n lò yẹn wọ́n fi ikú wá woman yẹn káàkiri ni wọ́n fi ikú wá káàkiri látara wípé kí ni wọ́n lo àyè ọ̀dọ́ rẹ̀ wọ́n wá fẹ́ ṣe exam wọ́n dẹ̀ ní kó máa yọ ìjáàbù kúrò lórí ẹ̀dẹ̀ ń fi ikú wá woman yẹn káàkiri woman tó ní àyè yẹn. so ẹ ní láti wà careful dáadáa lérí ń tàmọ̀ sí ẹ̀sìn wọn yẹn. ẹ ṣe gan Mr. Ajéwọ̀n bí ọ̀rọ̀ Islam ṣe rí yẹn